àwọn tí wọ́n tag mi àwọn olólùfẹ́ mi àwọn followers mi àtàwọn olólùfẹ́ Alhaji Taiwo Hassan Ogogo tí wọ́n message mi so bí mo ṣe wá jẹ́ kí wọ́n mọ̀ pé a ti deliver rẹ̀ fún wọn o so ó ti dẹ̀ṣẹ̀. òrùlé bẹ́ẹ̀ àǹfààní àbóníṣègùn mi ò mọ̀ ṣùgbọ́n ṣe rí fídíò tẹ́ ṣe yẹn mi ìmọ̀ bó ṣe ń gbé fídíò sókè ni o mi ò bá kọ́kọ́ gbé fídíò yín wá káwọn èèyàn gbọ́ nǹkan tẹ́ sọ káwọn tó ní làákàyè kan wá digest ọ̀rọ̀ yín kan wá wò bóyá bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ yẹn bó ṣe yẹ kẹ́ sọ lẹ sọ yẹn àti pé ta ló rán yín iṣẹ́ ṣé àwọn ẹbí Alhaji Taiwo Hassan ṣé àwọn náà rán yín ní pé kẹ́ lọ bá wọn ké gbàjarè pé ẹ bá wọn gbé àgbo wá. ẹ mà kú dédé àsìkò yìí ẹ̀yin èèyàn wa ẹ sì kú ọjọ́ méjì mẹ́ta ọ̀dẹ̀ ọdún bí ẹ bá wa kan fìdílé kẹ ké sí alára kẹ ké sí ajérò ẹ ké sí ọ̀ràngún ilé ìlà kí wọ́n fìdílé kan farabalẹ̀ gbọ́ ìta tó mú wá sí ti ìgbọ́yín lẹ́nìí èyí tá a mọ́ sí ti ìgbọ́yín lẹ́nìí nípa ọ̀rọ̀ tó ń lọ lórí bàbá wa Taiwo Hassan gbajúgbajà òṣèré orí ìtàgé tí gbogbo èèyàn mọ̀ sí Ògògó abẹ́ Ọlọ́run nínú ọlá rẹ̀ kó bá wa fún wọn ní ẹ̀mí gígùn àti àlàáfíà ara kó bá wa jẹ́ kí àjíǹde ara kí ó pẹ́ fún wọn gbogbo nǹkan tí wọ́n bá ń lò fún wọn báyìí kó máa bá wọn ní ara mu là ń tọrọ lọ́wọ́ Elédùmarè báyìí àáfàá kan tí ó gbé àgbo lọ fún bàbá wa Taiwo Hassan ni ó bọ́ síta tí ó ń sọ pé mo ti ṣe àgbo náà mo sì lọ gbé fún Taiwo Hassan òun ti gbé fún ẹbí rẹ̀ ò pé kí wọ́n máa lò ó fún bẹ́ẹ̀ ni alájà kan bọ́ síta àti gbogbo àwọn ènìyàn pé áwù ṣé ọ̀ràn àyàn ni kí ẹ sì bọ́ síta kẹ́ ẹ máa sọ fún gbogbo ayé pé ẹ ti gbé àgbo fún Alhaji Taiwo Hassan kí ló dé tí ẹ̀yin èèyàn máa ń ṣe oore tí ẹ sì ń lòṣòtì báyìí ọ̀rọ̀ náà pọ̀ rẹpẹtẹ abẹ̀yìn ni ẹ bá wa wo fídíò yìí kẹ́ gbọ́ bí ọ̀rọ̀ náà ṣe lọ lórí àáfàá tó gbé àgbo fún Alhaji Taiwo Hassan Yorùbá Ìpìlẹ̀ TV náà ni ó mú wá sí etí ìgbọ́yín gẹ́gẹ́ bí àdéhùn ta ní pẹ̀lú pé bó bá ṣe ń lọ àní jẹ́ kí etí yín kí ó di sí abẹ̀yìn ni o ẹ bá wa like ẹ share ẹ má gbàgbé láti tẹ àyàngbò pélébé tí ń bẹ lókè yẹn kó lè máa mú ìwá sóko rántí lóòrèkóòrè tí a bá mú ètò wá sí etí ìgbọ́yín ọ̀yá ẹ máa bá wa ká lọ. mo rí fídíò tó ṣe àkọ́kọ́ náà alìjàsáhùn min jinsil amal àníyàn rẹ tó fi ṣe fídíò yẹn Ọlọ́run máa fi san ẹlẹ́san àníyàn tí mo fi ń ṣe tí mò ń ṣe kọ́lọ́run fi san mí lẹ́san Yínká TNT ẹ̀mẹ́ta ni màá wí ni màá sọ ẹ bá ń ṣe fídíò yìí kọ́dọ̀dọ̀ Yínká TNT àníyàn tí Yínká TNT tó fi ṣe fídíò tó ṣe yẹn Ọlọ́run máa san ẹlẹ́san pẹ̀lú àníyàn tó fi ṣe fídíò yẹn àwọn sẹ́tẹ̀mí náà dẹ̀ ń ṣe lórí péèjì mi because I don't know you nǹkan kan ọjọ́ pàwá papọ̀ kò sí so tó bá jẹ́ pé sẹ́ tó jẹ́ yẹn o àwọn fámìlì Alhaji Hassan Ogogo ni wọ́n rán ẹ ni wọ́n bẹ̀ níṣẹ́ tó jẹ́ yẹn bọ́ síta kò ṣe fídíò kó sọ pé àwọn fámìlì Alhaji Hassan Ogogo ni wọ́n rán ẹ níṣẹ́ tó jẹ́ yẹn wàá tún fídíò mi ṣe o fídíò mi ti wá dẹ̀ tún ṣe iṣẹ́ tó jẹ́ yẹn mo fẹ́ mọ̀ bóyá àwọn fámìlì Alhaji Hassan Ogogo ni wọ́n rán ẹ bóyá fúnra rẹ lọ́dẹ̀ jẹ́ mo fẹ́ mọ̀ so because ọ̀rọ̀ ń bẹ nínú mi tí mo fẹ́ sọ but díẹ̀ ni màá sọ ìtọ́dẹ̀ kàn ẹ́ ni màá sọ orí ìgbà tó bá tó sọ pé àwọn fámìlì àwọn Alhaji Taiwo Hassan ni wọ́n rán ẹ kí n tó fi òkú kù torí pé mo mọ̀ pé àwọn akọ́nà rán ẹ wọn àtẹ̀lé rán ẹ Yínká TNT mo mọ̀ pé wọn à lè rán ẹ níṣẹ́ tó jẹ́ torí pé ọ̀rọ̀ ló máa ń kó mo rò wá èmi ò kì ń báyàn ní class mi ò ń dẹ̀ ń báyàn bínú lórí social media yìí ó ní tó ń promote lórí page ẹ lórí page mi ó ní tí mo promote ọ̀dẹ̀ lè rí kí kódà àwọn tí mo promote lórí page mi tí bá fi nǹkan sílẹ̀ lórí page mi pé nǹkan yìí o oògùn yìí o àìsàn báyìí ní ṣiṣẹ́ fún o lè rí mi kí n fi nọ́mbà mi sílẹ̀ because mo ti wà occupied already mo ti busy I must tell you the fact mi ń wá owó kiri mọ́ owó ní wá mi kiri fact tí mo fẹ́ sọ fún ẹnìyẹn mi ń wá owó kiri mọ́ owó ní wá mi kiri ẹni tó sick gbogbo wa la lẹ́gbọ̀n a ní èèyàn bí Ògògó gbogbo wa la ní nínú fámìlì wa ọ̀sẹ̀ tó lè gbàdúrà kí ẹni tó ó nírú Ògògó yẹn nínú ẹbí ẹ̀ kọ́ wá gbàdúrà ká burú ṣe ká tó ń burú sógògó lẹni àkọ́kọ́ tí máa kọ́kọ́ lọ gbàgbọ́ fún ni Ògògó ìṣẹ́ni àkọ́kọ́ náà tí mo fún ara mi lọ ṣàgbó fún tọ́lọ́ ndẹ̀ ní kó ríwòsàn ask Don Richard now say stage play say stage play ni ti Don Richard ni àyèmáyé àwọn èèyàn bẹ́ẹ̀ tó jẹ́ pé Ọlọ́run lò wá ní sábàbí kí wọ́n ríwòsàn nínú ayé wọn téèyàn bá gbéra rẹ̀ wá bá wa publicly on social media
àwa náà máa attend sí publicly on social media. Téèyàn bá pè wá lábẹ́ aṣọ, èèyàn mélòó ló bá wa sọ̀rọ̀ lábẹ́ aṣọ tá a gbòòrò ẹ̀ wá sórí social media. Ọmọ iye patient mo deal pẹ̀lú ni. Most of my customers, they are not in Nigeria, they are in diaspora. Customer mélòó mo ní Nigeria. Àwọn tí mo deal pẹ̀lú jù, àwọn tí wọ́n ra àti mi jù, they are from diaspora, and I don't publicize my number. I don't call my number. I don't publicize my number. Not until tí àwọn case tó bá critical. Tí mo dẹ̀ rí pé bóòlù ni wọ́n ṣe lè locate mi pẹ̀lú àwọn ẹni yìí, I have to drop my number. Once in a while ni mo máa fi number mi sílẹ̀. Orí ẹ̀kẹ́ tó lè lọ sórí page mi kí n tó lè sọ nǹkan kan, bóyá mo fi nǹkan wòsàn lẹ́ni, kí n wá kí n tó lè sọ pé lẹ́yìn ẹ pè number mi sórí ẹ pè phone mi, tẹ bá fi ṣiṣẹ́ yìí, màá bá yín ṣe, ọyẹ ẹ pè number mi kí wọ́n máa pè number mi. I don't call my number unnecessarily because I know what I'm doing. Ní tí mo gbé lọ́wọ́ jẹ̀ níwò, mo dẹ̀ máa tí mo gbé lọ́wọ́ mẹ́rin dẹ̀ ti torí ẹnìkan ṣe. So kéèsì Alhaji wa Taiwo Hassan Ogogo bí kéèsì wọn ti wá ló jẹ́ kí n address ẹ̀ publicly lọ́mọ wá sórí social media fúnra ọmọ ló wá sórí social media tó gbé ọ̀rọ̀ Alhaji wa Hassan Ogogo tó gbé wá fún gbogbo ọmọ Nàìjíríà tẹ́mi dẹ̀ wà nínú ọmọ Nàìjíríà ó gbé wá fún gbogbo ọmọ Nàìjíríà pé ẹgbà wá o kódà ó sọ boldly níbẹ̀ pé cancer ni o ó dẹ̀ ti wọ stage 4 táyọ̀ ọmọ pé stage 4 cancer is very very critical condition àfàlábòsí èèyàn alábòsí ẹ̀dá ló máa sọ pé stage 4 cancer o kì í ṣe critical condition. What have I done wrong? Tí n bá tiẹ̀ tó bá jẹ́ pé bí mo ṣe sọ yẹn àwọn family ọ̀fẹ́ I need to apologize to the family of Ogogo kí wọ́n má bínú mo fi àsìkò yìí bẹ̀ wọ́n ọ̀dẹ̀ fi àsìkò yìí rọ̀ wọ́n kí wọ́n má bínú ṣùgbọ́n ìtọ́ bá ti dórí social media ó ti kúrò ní táàkì ń gbọ́mọ́. Mi ò ṣàdédé lọ síbẹ̀ náà ṣé mo kàn gbéra mo kàn ṣàdédé pé mo gbé amọ lọ síbẹ̀ ni mi ò ṣàdédé lọ síbẹ̀ náà. Igi súnmọ́gi lọ́bọ̀ ń yọ ṣé màá kàn ṣàdédé kó ọmọ yẹn tí mo fi ṣe ni nǹkan TNT sọ́ra rẹ o mi ò kí n bínú o bí tiẹ̀ ṣe tiẹ̀ kí n fi tèmi ṣe tèmi o sọ́ra rẹ o tó bá jẹ́ táwọn fámìlì náà wá rán wọn ní sẹ́tọ̀ ọjọ́ yẹn jáde padà kọ́ wá jẹ́ kó yé mi pé àwọn fámìlì so màá wá padà jáde màá wá sí àwọn àlàyé kan. ọmọ Alhaji wa Taiwo Ogogo ó wá sórí social media èmi ò tiẹ̀ mọ̀ pé nǹkan kan báyẹn ṣẹlẹ̀ àwọn fans ni wọ́n bẹ̀rẹ̀ sí ní tag mi tag ti ń bẹ lórí fóònù mi lẹ́yìn òru ọjọ́ tí àárọ̀ ọjọ́ tí mo ṣe fídíò yẹn kí n tó jí bóyá òru ìjẹrin mọ́júmọ́ ìjẹta tag ti ń bẹ ní orí fóònù mi ní òru ọjọ́ yẹn kílẹ̀ ò tó mọ́ nígbà tó tẹ̀ nǹkan mo pa fóònù lóru pé àwọn wo ni wọ́n mẹ́sẹ̀jì mi lóru àwọn nìkan wo ni wọ́n pè mí lóru ìgbà tí ilẹ̀ máa ti máa ta fóònù mi ìyá wa kan mi torí fáǹsì àwọn tí wọ́n máa ń pè mí pọ̀ and I don't save numbers mi ò kì í save number because ẹni omi tó bá mọ níwọ̀n lèyàn máa ń rẹ́ lásì. I have numerous customers in diasporas little customer ni mo ní Nàìjíríà so mo bẹ̀rẹ̀ sí ní oríṣiríṣi tagging ìgbà tí máa fi jí láàárọ̀ ọjọ́ yẹn mo kàn rí pé orí fóònù mi kún mẹ́sẹ̀jì ti pọ̀ rẹpẹtẹ tí má sí mẹ́sẹ̀jì eléyìí please Alhaji Ogogo in need of you please help Alhaji Ogogo please oníkálukú kí ni mo fẹ́ ṣe nígbà ọ̀dẹ̀ jẹ́ pé humanity wọ́n dá máa wa ni bàbá tó bí mi ó sin ọmọ nìyàn tó fi jáde láyé ni bàbá mi ò kí ń fi ọ̀rọ̀ ẹni tí kankan bá fẹ́ ṣe èèyàn tí bàbá mi bá ní gbogbo agbára ní bàbá mi máa ń sà láti lè ràn yàn lọ́wọ́ ọ̀nà alhamdulilayi mo jogún tó da látara bàbá mi. ti Don Richard nígbà tí ọ̀rọ̀ Don Richard ṣẹlẹ̀ so ṣebí ó gbé wọ́n sórí social media náà ni mo dẹ̀ pé wọn èmi náà dẹ̀ ṣe fídíò pé mo ní ìdí Don Richard òmùn wá o mo fẹ́ ṣe girls comment mo dẹ̀ ṣe fídíò lórí ọ̀rọ̀ Don Richard so àwọn èèyàn dẹ̀ tag mi wọ́n dẹ̀ ṣe nọ́mbà mo dẹ̀ ṣe house mo dẹ̀ gbé lọ bá Don Richard àwọn èèyàn òbí so kí ni I have never experienced negative comments mo dẹ̀ wá Don Richard lọ mo dẹ̀ present house fún and alhamdulilayi ṣe state play nìyẹn ọfẹ tàgbó tí n bá fẹ́ tàgbó mo yà àgbó tí mo ta àgbó tí mo ta pẹ̀lú ìkọ́mọ́nkẹ́wó tọ́lọ́ fi ṣe ibi tí tó fi ṣe lé ńlá fún mi tọ́lọ́ fi ṣe ogun tó ṣe fún mi kí ló tó kù ṣé ká jẹun ká wọṣọ ká travel káàkiri ibi tó bá wù wá ká lọ múra nígbà tó bá wù wá àti ń lọ àti ń rìn yẹn lọ kí ló tó kù omi tó bá mọ níwọ̀n lèèyàn máa ń rẹ́ lásì ìnífẹ̀ẹ́ ọmọnìyàn tí ń bẹ lára wa ó fẹ́ jẹ́ ká ṣe ń tà ṣe ọmọ yẹn tí mo ti tó kọ́ sí mi àti lílọ àti bíbọ̀ àti rẹ́sípì tí mo gbé lọ fún wọn ni tó wá bọ́ sórí social media tó ń sẹ́nu yánnayànna àwọn fi Alhaji Taiwo Hassan àwọn fi make market àwọn fi mọ̀ ẹsẹ̀ dandan ní ẹni
nẹ̀dẹ̀rìn ní ẹni ta ló make market ayé ti mọ̀ mí already náà wọ́n ti rìfọ́là lèmi ń jẹ bí mi polówó ọjà àwọn tó ń lo àti mi wọ́n rìfà mi rìfọ́là ni mo ń jẹ if you don't know but tó gùn ẹni bá dání lójú èèyàn máa fi gbárí ni tó gùn ẹni bá dání lójú èèyàn máa fi gbárí ni tí mo bá mọ nǹkan tí mo dẹ̀ rí ẹni tí ó ń bẹ lẹ́gbẹ̀ẹ́ mi tí nǹkan yẹn ń ṣe èmi máa jáde kódà kò jẹ́ pé nǹkan yẹn ẹni yẹn nǹkan yẹn ti wà lójú kú ní tá a bá sì lè ṣe láti lè fi ran ẹni lọ́wọ́ á sì ṣe á mọ̀ pé gbogbo ibi tó bá tiẹ̀ wá padà já sí tọ́lọ́run lọ padà ṣe. kì í sáà aláàjì Táíwò Hasan Ògògò sáwọn lẹ́ni àkọ́kọ́ ni àwọn kọ́ lẹ́ni àkọ́kọ́ náà ó sáwọn lẹ́ni àkọ́kọ́ ni mo kọ́ gbé nǹkan fún ni àwọn kọ́ lẹ́ni àkọ́kọ́ ò lọ sí fáìdì ìṣẹ́ dáadáa àwọn tọ́lọ́run lò wà ní sábàbí fún wọ́n ti pọ̀ rẹpẹtẹ àwọn tó wà tó jẹ́ social media wọn lẹ́rí yẹn àwọn tí ì ṣe social media wọn pọ̀ rẹpẹtẹ àwọn testimonies ti ń bẹ lórí fóònù mi ò kì í ṣe kékeré because torí pé kì í ṣe social media ni wọ́n gbé wá secret làwọn nìyẹn nǹkan tó pamọ́ làwọn yẹn ṣùgbọ́n ọ̀rọ̀ tán ti gbé wá sórí social media táwọn followers tag mi Alhaji Akeem ẹ̀dá kan nǹkan báyìí ṣẹlẹ̀ sára afẹ́kẹ́ àtẹ́ndì sí wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn so kí ni mo fẹ́ ṣe nígbà tí mo lọ tí mo gbé nǹkan yẹn fún wọn ó ti dẹ̀ṣẹ̀ pé n tí ẹni ká ṣe o a ti dìlífà rẹ̀ fún wọn ó ti dẹ̀ṣẹ̀ mi ò àwọn ọ̀rọ̀ míì tí ó bá jáde nínú fídíò yẹn I'm ready to do apology lórí ẹ̀ bóyá àwọn ọ̀rọ̀ míì tí mo sọ níbẹ̀ tàbí àwọn àsọjù míì tí àwọn ọ̀rọ̀ míì tẹ̀rí ń bẹ̀ gẹ́gẹ́ bí pé àfa àti sọ̀rọ̀ jù àfa àti I'm ready to apologize. màkà wá gbé fídíò mi lórí pé wọ́n ń wẹ lórí kan fẹ́ tajà ni títa ní tajà so ṣé ọjà tí màá fi Alhaji Ògògò tà ní irin tó ń lọ yẹn Ọlọ́run fi ṣe oore fún mi débi tó dé ní àbí kíni èmi ò ní sèyàn tí máa fi ẹ̀mí èèyàn tajà o tó bá jẹ́ yẹn ni o tó bá jẹ́ tí wọ́n bá lè ṣe bẹ́ẹ̀ èmi ò sí lára ẹni tó lè fi ẹ̀mí èèyàn tó lè fi tajà ṣùgbọ́n etí tó bá gbọ́ àlọ́ ọ gbọ́dọ̀ gbọ́ àbọ̀ tó bá jẹ́ pé ọ̀rọ̀ tí ò lórí social media ni tó máa ń wò wá sọ lórí social media pé nǹkan báyìí o ó ṣe bàbá òun o irú ọ̀rọ̀ yá alẹ́ mọ̀ ìgbọ́n mọ́tẹ̀ tí wọ́n tún sórí social media gbogbo àwọn èèyàn ti mọ̀ àwọn tọ́mọ̀ náà ni wọ́n pè wá àwọn tó wá pè wá nígbà tá a lọ tá a dẹ̀dẹ̀ kò tí kò yẹ ká fún àwọn èèyàn lábọ̀ pé n tẹ́ pè wá lé lórí o a ti lọ o a ti bọ̀ o a ti ṣe báyìí o àdúrà ló kù o ká mọ̀ fún wọn lábọ̀ so ìyẹn ti wá di pé wọ́n fi ń tajà lọ́sọ̀ gbogbo ẹni tó ní nọ́mbà mi lọ́wọ́ lórí social media lẹ́nìí wọ́n ṣe wàhálà kan tó rí ni kò sẹ́ni tó lè sọ pé ìsílẹ̀ lòní nọ́mbà because I don't call my number on social media pé o ẹ dákun o ẹ pè wá sórí nọ́mbà yìí tí ó bá jẹ́ pé bóyá irú nǹkan tó critical tá a dẹ̀ ní láti wá ọ̀nà láti lọ́dọ̀ ẹni yẹn ṣẹlẹ̀ so kí wá ní ìgbà tó bá tẹ̀ wá jẹ́ sí pé lẹ́yìn pé a gbé fún ọ gan apẹ nọ́mbà gan àti ìtajà so kí ni tó wọ̀ sínú pé ká pe nọ́mbà fáwọn èèyàn pé irú tó ṣẹlẹ̀ yìí o tá a bá fẹ́ kírú ẹ̀ ṣẹlẹ̀ ìyá ẹgbà nọ́mbà wa káṣẹ wa tó bẹ́ẹ̀ ká tó wá tó burú èmi ò tẹ́ tí máa ń pè náà because orí fóònù mi ti kún already wàláì mo fi àlùkùrì àdìbúra last month ni mo wipe off almost 10,000 messages on my phone I had 10,000 messages lórí fóònù mi lórí whatsapp méjì mo ń lò ẹyọ kan nínú whatsapp méjì tí mo ń lò I had 1,000 messages last month ni mo wipe ẹ̀ kúrò lórí fóònù. Presently mo tún ṣe ń sọ yìí mo tún ti ní almost 3,000 messages tí mi ti ráyè attend sí tí mi ti ráyè dá lóhùn. Yínká TNT sọ́ra rẹ o má rí bínú Ọlọ́run àlìjàsáwù mi ń jí sílẹ̀ amálì àlìjàsáwù mi ń jí sí ibi Ọlọ́run gbé àwọn adé léde tọ́lọ́ mú wa dé léde èèyàn kankọ́ ni yóò jà wá bọ́ èèyàn kankọ́ ni yóò kọ̀yìn Ọlọ́run sí wa torí pé fún Ọlọ́run ló kọjú sí wa. èèyàn kankan ọ̀wà ni ọwà so mi ma èròǹgbà rẹ lórí tó ṣe ṣùgbọ́n pẹ̀lú èròǹgbà rẹ yẹn Ọlọ́run máa fi bẹ́ ẹlẹ́jọ́. fídíò tí mo ti ṣe analysis fún àwọn followers mi lánàá pé a ti lọ a ti dé o àwọn tí wọ́n pè mí Alhaji wa Mutiu ńlá alẹ́ àti wọ́n pè mí wọ́n láwọn family wọ́n react sórí fídíò yẹn but they promise wọn because mo lọ síbi kan lánàá so ìgboro ni mo wà lánàá mo lọ bì kan lánàá gbàtí máa fídíò ti rẹ̀ mí so ní òru èní mo delete fídíò yẹn because wọ́n ní àwọn family react sí pé wọ́n láwọn like báwọn yẹn ṣe ń sọ there is no problem mo dẹ̀ delete fídíò yẹn kó lórí fóònù mi o delete fídíò yẹn kó lórí fóònù mi so kí ni ti Yínká TNT
mo ti ọjà rẹsipí mi ó ti kúrò lórí Nàìjíríà, mo ti gbé lọ China, mo ta rẹsipí ní China. Kò sí orílẹ̀-èdè, kódà àwọn orílẹ̀-èdè mi tó ti ń pè mí tí mo tún lọ lẹ́nu jọ́ mẹ́ta yìí láwọn house ti tiwa. My house is an international house. House tèmi ti di international because mo mọ tí mo ṣe. Àwọn tí wọ́n dẹ̀ ń ra house lọ́wọ́ mi rìfáàrà là ń jẹ́. Tó o bá tajà èèyàn kò ní tajà yẹpẹ̀ kó má gbowó òkúta. Tó o bá ta tọ́jà báwọn èèyàn wọ́n á rìfáàrà rẹ̀ sáwọn èèyàn míì. Tí mo bá dẹ̀ gbowó lọ́wọ́ àwọn èèyàn, tí mo bá gba owó táwọn èèyàn bá sanwó fún mi because èrò pọ̀. Àwọn tí mo bá gbowó lọ́wọ́ àwọn èèyàn tí mi ráyè deliver house fún, tá bá pè mí tásẹ̀ ní rìsíìtì, mo ń dá owó àwọn èèyàn padà. Èmi máa ń dá owó àwọn èèyàn padà. Látọ̀dún tàbí wà ló social media tàbí tààtì tó bá jẹ́ pé ajẹ́ fọ́wọ́ ni tàbí ajẹ́ ẹni tí ó máa ń mú kànmọ́kàn ni ayé wọ́n ti gbé ọ̀rọ̀ wá sórí social media. Ayẹlòmí àsanwó fún táti gbàgbé táti máa gbàgbé ọjọ́ tó lọ má dẹ̀ kádàrà tí wọ́n bá mẹ́sẹ̀jì wa pé àfi àwọn kankan àwọn ò ní ìdí àfi yẹn mọ́ àwọn ti rà níbòmí because ọmọ ń take time kẹ́lómi kókó tó rí wa bá sọ̀rọ̀ mo mọ iye mẹ́sẹ̀jì sí bẹ lórí fóònù mi tó jẹ́ pé mẹ́sẹ̀jì olóṣù mẹ́fà ó ń bẹ lórí fóònù mi messages olóṣù mẹ́fà ń bẹ lórí fóònù mi ẹlòmíì ti ń tẹ̀ nọ́mbà mi láti last year ní táàtì ráyè sọ̀rọ̀ so ó ń bẹ nínú ẹlòmíì tó yẹ pé wọ́n á ti sanwó fún wa tó jẹ́ pé mẹ́sẹ̀jì tí àwọn mẹ́sẹ̀jì bó ṣe ń wọlé á ti lé mẹ́sẹ̀jì wọn lọ táàlẹ̀ tẹ̀ máa wá kiri tá a bá ti wá wá táàrí because nọ́mbà èèyàn mélòó la fẹ́ save nọ́mbà èèyàn mélòó la fẹ́ save tá a bá ti wá wá táàrí táwọn ẹ̀yẹ́dẹ̀ ti pè wá because cost máa ń pọ̀ fún wa. Mo ti ń sáyé mi kí n tó ṣẹlẹ̀ challenge ìsàlàyé ògógó nìyí gbogbo wa humanity ti mẹ́lára kan sáyé ṣé o rò pé mo wọlé débi kí n mo gbé àgbo láti Òṣogbo mo gbé lọ sẹ́kọ̀ọ́ mo fi time mi I spent my money I create time to deliver the package. Àwọn tí wọ́n ń fi owó ra àgbo lọ́wọ́ mi lè gbé àgbo lọ fún wọn lé. Àwọn tí wọ́n fi 500,000 600,000 ra àgbo lọ́wọ́ mi tó bá mọ̀ àwọn èèyàn ra àgbo 600,000 lọ́wọ́ wa wọ́n ra àgbo 500,000 lọ́wọ́ wa wọ́n ra àgbo millions of naira lọ́wọ́ wa láti oríṣiríṣi. Jẹ́ pé tá bá máa calculate ẹ̀ ìmí máa wọ 500 ìmí máa wọ 600 ìmí máa wọ 700. Mi ò lọ gbé àgbo fún wọn nílé tí ò bá jẹ́ pé torí ìfẹ́ èèyàn àti humanity tí ń bẹ lára wa. Mo fowó ara mi ṣe nǹkan mo package ẹ̀ mo tún wá rẹ epo sọ́kọ̀ mo tún wá gbọ̀nà èkó mo tún wá lọ gbé fún wọn. Àwọn tí wọ́n wá táàgì wa tájáwé èèyàn dáadáa tí wọ́n pè wá pé ẹ dákun ẹ bá wa ọ̀nà tẹ́lẹ̀ ní àbálẹ̀ gbà ran tẹ́ bá lè gbà contribute sí ẹ̀ẹ́sì Alhaji wa Taiwo Ogogo ẹ dákun gbogbo àwọn tí wọ́n wá táàgì wa yẹn ká máa update wọn ká máa sọ fún wọn. So bí mo ti wá update àwọn èèyàn tí because ọ̀rọ̀ ẹ̀ẹ́sì Alhaji wa Taiwo Ogogo kì í ṣe tó pamọ́ ó ti dórí social media already. So àwọn tí wọ́n wá update wa tí wọ́n sọ fún wa tí wọ́n bá wa sọ̀rọ̀ pé ká ṣe àgbo fún wọn so tá a wá lọ gbé fún wọn a ní láti fún àwọn yẹn lábọ̀ mọ́ àbí ṣé wọ́n individually ní kí n máa pe àwọn tí mi mọ̀ tó jẹ́ pé àwọn torí pé àwọn tí wọ́n mọ̀ wá wọ́n pọ̀ ju àwọn tí a mọ̀ lọ àwọn tó yẹ pé ìfẹ́ Alhaji wa Taiwo Ogogo ni wọ́n ní tí wọ́n fi mẹ́sẹ̀jì wa so sẹ́yẹ kọ̀ọ̀kan ní kí wọ́n máa pè wọ́n pé ẹ dákun àjọ lọ I must tell you the fact pé tó fi di ìrọ̀lẹ́ àná mo dẹ̀ tún rí àwọn tí wọ́n táàgì mi pé Alhaji ẹ dákun ẹ bá wa attend sí Alhaji Ogogo Hasan táàdẹ̀ ti lọ bẹ̀ tó fi di ìrọ̀lẹ́ àná wàláhì mo fi àlùkùránì tó fi di ìrọ̀lẹ́ àná làwọn èèyàn tó ń pè mí tí wọ́n táàgì mi lórí ẹ̀ tí wọ́n pé ẹ dákun abẹ́kẹ́ bá wà tẹ́ǹtì tí wọ́n ẹ dákun wọ́n ṣe wọ́n sọ wọ́n pé àá ti lọ àti dìdí bá kódà àti ṣe fídíò láàárọ̀ yìí ìyẹn mo sọ fún ọ lánàá bẹ́ẹ̀. So báwo la ṣe fẹ́ jẹ́ kí àwọn tí wọ́n tààgì wa báwo la ṣe fẹ́ jẹ́ kí wọ́n mọ̀ pé iṣẹ́ tí wọ́n tọ́mọ Nàìjíríà gbélé wa lọ́wọ́ àti jẹ́ àti dìlífà rẹ̀. Mo rẹ́dì láti make apology nínú fídíò yẹn tó bá ní àwọn ọ̀rọ̀ kan tí mo sọ tó bí gbogbo fámìlì nú ẹ dákun ẹ má bínú gbogbo fámìlì Ògògó tó bá ní àwọn ọ̀rọ̀ tí mo sọ tó nígbà tí mo update àwọn èèyàn lórí ìgbà tí mo ṣe fídíò yẹn mo bẹ̀ gbogbo ẹ̀yin fámìlì Ògògó ẹ̀yin Ògògó fámìlì mo bẹ̀ yín ẹ má bínú tó bá jẹ́ pé ó láwọn ọ̀rọ̀ kan tí mo sọ tẹ́ ẹ̀ like tó bí nínú lórí ìgbà tí mo ṣe update but I have to update people lórí recipe tí mo gbé wá fún yín kódà ààyè tí ọ̀gbà mi ni èmi ò rí èmi lọ gbé recipe fún yàn kí n má ṣe fídíò ìgbà tí mo bá mu níbẹ̀ torí pé ayé gbẹgẹ́ kò sáyé ó yẹ kí n gbé recipe yẹn ó yẹ kí n send ẹ ni ó yẹ kí n send ẹ mo fẹ́ send ẹ tẹ́lẹ̀ ni àwọn kan ló pè mí náà nínú àwọn fáǹsì wa àtàwọn èèyàn tọkọtọkọ náà ni wọ́n pè mí pé Alhaji ẹ má send kìnìyí torí èmi gan there is no time for me mi ò ráyè ní tí mo ṣe pọ̀ ju kí n fi time lẹ́ẹ̀kí n lọ sẹ́kọ̀ọ́ book up aago 11 to 12 ni mo tó wọlé lálẹ́ ẹjọ́ yẹn to 12 nínú ọmọ tá a jọ lọ mi mà bí o ti jẹ àárọ̀ ọ ń dáná oúnjẹ lọ́wọ́ ni mo ní mú lọ́wọ́ ní ẹ̀ à ń lo Èkó ìgbà tá ń bọ̀ láago ní after 7 tàbí ẹgbẹ́ alẹ́kùn ni mo tó ń bi léèrè pé ṣé wọ́n ti ẹ̀ ti jẹun nígbà tí mo rójú ẹ̀ mo ṣe dọ́ ó lóun ti jẹun wọ́n á ṣẹ̀ fún lówó pé tá a bá ti wà ní odò ọ̀pọ̀ ọ̀yà ara bread
àfẹnu kan anything ẹni tó ti jẹun láàárọ̀ kò tó kù rẹ̀ oúnjẹ tí ń bẹ nínú anybody la gbé lọ la gbé bọ̀ ẹni tí ò tí jẹun kò jẹun tá a fi dé Ìbàdàn. àtúnṣe ìyẹn la wá ṣe so ṣe bá ṣe torí èèyàn ni tó bá jẹ́ pé torí èèyàn ni mi ní go ẹsẹ̀ mi ní ṣe tó bá yẹn tó bá jẹ́ pé torí titi àwọn èèyàn ni mi ò ní ṣe tó bá yẹn because mi ò kí nira mi lára Ọlọ́run ti ṣoore fún mi ṣé nígbà tí mo débẹ̀ wọ́n sọ fún ẹ pé mo béèrè lọ́wọ́ wọn nígbà tí mo débẹ̀ tí wọ́n sọ fún ẹ pé mo ní ká fún mi lówó tí màá fi sọ́kọ̀ ni Ọlọ́run ti níwọ̀nba mi ò kí n solówó ṣùgbọ́n ìwọ̀nba tọ́lọ́run ṣe fún mi alihamudulilayi mi ń yó ebi ò lè pa mí ìwọ̀nba tọ́lọ́run ṣe fún mi alihamudulilayi mi ìsolówó torí àwọn kan náà ń fún wa nínú táàsì táwọn àwọn rìfárà táwọn èèyàn ń rìfá wa lórí àfi wa so Ọlọ́run pèsè fún wa láti bẹ̀ Ọlọ́run lọ́ba tí máa ní àrọ̀záàkù tí máa pèsè fún yàn mi kí n solówó ṣùgbọ́n alihamudulilayi so kí ni máa ṣe jù báyẹn lọ mo dé mo ní láti update àwọn èèyàn because gbogbo àwọn tí wọ́n pè wá kọ́lá lè máa pè padà lẹ́yìn kọ̀ọ̀kan pé a ti lọ o ẹ̀dá pa a ti lọ o so kí n ṣe fídíò kí n jẹ́ kí n mọ̀ pé iṣẹ́ tí wọ́n gbé fún wa àti ṣe àti deliver rẹ̀ so kí wá ní títí ẹ gbẹ̀ràn mi dọ́lẹ́rù tẹ́ ẹ bá ti já tí followers tẹ́ ẹ bá ti láwọn èèyàn tẹ́ ẹ bá ti rí views lórí page yín mọ́ àwọn ọ̀rọ̀ tí ò kàn ẹ́ àwọn ọ̀rọ̀ tí ò kàn yín lẹ́ẹ̀mọ̀ dá sí ọ̀rọ̀ tí ò kàn yín lẹ́ẹ̀mọ̀ dá sí so ìkìlọ̀ lélẹ́yìí wọ́n lè lélẹ́yìí èmi ò mi ń publicize ara mi lọ sórí rédíò rí láti publicize àgbo mi lọ sórí tẹlifíṣàn rí láti publicize àgbo mi the only thing tí mo máa ń ṣe ni pé màá drop recipe ké àwọn nǹkan yìí o ẹ ṣe báyìí o ẹ máa lò ó and I don't release my number ẹni àwọn tó mọ̀ mí gbogbo ẹni tó ní nọ́mbà mi lọ́wọ́ wọn ṣe wàhálà wa ni wọ́n wá ní I don't release my number èmi ò kí n fi nọ́mbà mi lẹ̀ lórí page mi ẹ lọ wo gbogbo topic mi ẹ lọ orí page mi ò kí n fi nọ́mbà mi lẹ̀ not until when critical condition occur. Until when it is necessary to release my number. Tí n bá rí pé ó necessary láti release number mi fún àwọn èèyàn láti lè contact mi easily láì ní dààmú. Ìgbà yẹn ni mo tó máa fi number sílẹ̀. Mo fi number mi lẹ̀ nígbà tí Don Richard tó ní kidney issue. Then mo fi number mi lẹ̀ bí káwọn èèyàn pè mí pé mo fẹ́ lọ gbé recipe wá fún Don Richard. So true number tí mo fi sílẹ̀ yẹn láwọn èèyàn fi reach out sí mi tọ́ àwọn èèyàn mọ number mi. Èmi ò sẹ́ńtì máa wà sórí tí máa polówó àgbo lórí social media tí ó wà parí tó wà ní ẹ̀dá kan tó bá fẹ́ rí mi ọ́fíìsì wa ń bẹ níbi báyìí ẹ nọ́mbà mi mi ń ṣe rí ṣùgbọ́n ilé ìtọ́sẹ̀lẹ̀ yìí it is a great lesson for every one of us so lesson ló jẹ́ fún oníkálukú wa mo dẹ̀ wò pé kí ni tí mo lè ṣe ṣé gbogbo èèyàn ló máa àgbo cancer ni ṣé gbogbo èèyàn ló máa àgbo hepatitis ni ṣé gbogbo èèyàn ló máa àgbo diabetes ni jẹ́ kí n fi nọ́mbà mi sílẹ̀ to the case torí pé ẹni tó kàn ló mọ̀ ẹni tí ò tí kàn bóòlù ò ṣe ní kàn mo dẹ̀ fi nọ́mbà mi sílẹ̀ so ṣé wọ́n sọ fún ẹ pé mo máa tó torí pé mo fi nọ́mbà mi sílẹ̀ ẹni ọba yín nọ́mbà mi wà láyọ̀ lọ́kì ni ẹni ọba yín nọ́mbà mi lọ́kì ni tó ọba máa yẹ mẹ́sẹ́jì sí mi lórí fóònù mi kó tó di pé ilé ìṣẹ̀lẹ̀ o mi rò pé onírú ẹ̀ rí láti tó ti dáyé more than 10,000 messages mo delete ẹni more than 1,000 àwọn tí wọ́n lè testify sí tí wọ́n lè jẹ́rìí sí tí wọ́n máa ń rí wọ́n mọ̀ táwọn èèyàn bá ń bínú tí wọ́n ń bínú pé àbá mẹ́sẹ̀jì yẹn reply message abẹ́ nínú àwọn tí ó so màá wá sí WhatsApp mi màá wá fi mẹ́sẹ̀jì hàn wọ́n pé ìwọ náà wo mẹ́sẹ̀jì lẹ́yìn ìgbà tí mo delete mẹ́sẹ̀jì 10,000 messages mo delete 10,000 messages last week ni o bí last week no last month messages another messages almost 3,000 messages almost WhatsApp méjì ni mo ń lò ìkan nínú WhatsApp méjèèjì yẹn òun lélẹ̀ yìí òun lè ṣe àjírí almost 3,000 messages tí n bá ka messages n bá ka títí mi lè wo 50 tí lè ọ́fíìsù because àwọn tẹ́ ń reply àwọn náà máa reply yẹn padà tí ma wá lè attend sí yàn 50 mi ò lè attend sí yàn 50 tí lè ọ́fíìsù ni wà láwọn bá ká I voluntarily make move voluntarily tó bá jẹ́ pé n ta jẹ ni mi ń wá owó kiri mọ́ I must tell you the fact owó ni ń wá mi kiri mo dúpẹ́ fọ́lọ́run lórí gbígbàdúrà àwọn òbí tán bí mi lórí mi torí kìí ṣe sí ọwọ́ mi gbígbàdúrà àwọn òbí mi lórí mi ni torí pé n tí bàbá àti yéèyàn bá ṣe ẹ̀san máa ké lórí ọmọ gbogbo ọmọ tí ń dààmú lẹ́nìí kan ìṣó ló jèso àwọn òbí ẹlòmíì ló jèso lórí fi ń ta ọmọ mi
gbogbo ọmọ tí ń dààmú kiri lẹ́nìí tí ń wá owó kiri bí ti ń wá owó kiri lówó ń sá fún òun kọ́ ló jẹ́ so wọ́n máa ń dúpẹ́ wọ́n máa ń dá ọpẹ́ yẹn padà sọ́dọ̀ àwọn tán bí mi pé ẹni rere mo dúpẹ́ pé mo rí ẹni rere bí mi ẹni rere ni bàbá tó bí mi ẹni rere ni ìyá tó bí mi torí wọn kì í bá ti èèyàn jẹ́ tọ́lọ́ bá wá ń kó ẹ̀san rẹ̀ fún wa tá a dààmú tá a wá owó kiri tó fi wá wá kiri so kí wàá ní dúpẹ́ fún èmi ò fi Alhaji Ògògó mi fi wọ́n fáwá followers mi dẹ̀ fi wọ́n wá owó mi fi wọ́n wá customers àwọn tí rìfárà là ń jẹ́ àwọn tí ń ra house wa wọ́n ń rìfá wa sí ọ̀dọ̀ àwọn èèyàn àti tójú wọn ọ̀bà mọ́ làwọn èèyàn ní rìfá náà àwọn tí wọ́n ń lo sẹ́ wa sí àwọn tí wọ́n ti tọrọ tara wa rí ìgbàlà àwọn tí wọ́n ti tara wa rí ìwòsàn sáwọn yẹn lè máa sọ pé ká má rìfá wa mọ́ ni àbí báwo ló ti fẹ́ ṣe orí Ọlọ́run kò ṣe dá dúró orí Ọlọ́run kò ṣe dá dúró èèyàn kan ò lè block orí Ọlọ́run kúlí láhùnmá máàlíkà lèmọ́ríkì tó tí lèmọ́ríkà máa ń tàṣà wà tásí lèmọ́ríkà máa ń tàṣà wà tó ètò máa ń tàṣà wà tó sí lù máa ń tàṣà bí yàríkàríkà yìí náà lákùnrin ṣe nǹkan dìrò bí yàríkàríkà ẹ̀rọ ìnáka lákùnrin ṣe nǹkan dìrò gbogbo tí ń jóore ọwọ́ Ọlọ́run ló wà náà. iye ká TNT sọ́ra rẹ o sọ́ra rẹ má jẹ́ kí n bínú tí n bá bínú sí yàn kí n máa parẹ́ ni o má jẹ́ n bínú o mọ̀mọ́ tí ń gbénu mi o mọ̀dé ma ti ń gbára mi mi ò kí ń bá yàn jà mi ìdẹ́ ẹ̀dá sí yàn jẹ́jẹ́ mi mo lè wà controversial mo máa wà controversial lórí òdodo ni o lórí òdodo mi ò kì í tí n bá jẹ̀bi èèyàn mo máa apologize máa bẹ̀bẹ̀ tí n bá jí pé mo jẹ̀bi ẹ tó bá validation kàn mí tí mo rí pé mo jẹ̀bi ẹ máa bẹ̀ kọ́ ọmọ bínú ni torí ẹ̀ ló jẹ́ kí n máa sọ fún àwọn Ògògó families tó bá jẹ́ pé explanation tí mo ṣe fún àwọn fans mi lánàá tá a bá rí àwọn ọ̀rọ̀ tó bí wọn nínú níbẹ̀ kí wọ́n má bínú kí wọ́n fi mí yá Ọlọ́run kan fi mí yá Muhammad Ọlọ́run bá wa fún bàbá ní àlàáfíà tó péye pẹ̀lú ògbọ́lọ́ Ọlọ́run ní sí wọn lẹ́lẹ́mì kúkúrú wọn ní kájú kó Ọlọ́run sì bá wa dúró ti gbogbo family náà àwọn Ògògó family tán bá rí inú tí mo sọ nínú àwọn explanation mi lánàá àwọn messages nìkan wọlé kọ́ wọlé messages wọlé kọ́ ọlọ́lọ́mọ yìí kọ́ ọ̀tọ̀ ti wọlé lélẹ̀ messages bí kọ́ ti wọlé messages wọlé àtàlẹ́ àná mo ti pa fóònù mi mo ẹsẹ̀ ọ̀rẹ́ ní ìsinmi nígbà mo fẹ́ send message sí Alhaji àti pé tí wọ́n sọ yẹn o pé kí n delete o mo ti delete ẹ̀ so fídíò tí mo ṣe lánàá tí wọ́n sọ tó wọ́n ní mo ti wà deleted already so àwọn explanation tí mo fi kó àwọn èèyàn ní ìkan ìwòsàn ara meaning tó ti wọ millions pọ̀ lórí fóònù mi táwọn ẹ̀dẹ́ ń lò tó ń ṣiṣẹ́ fún wọn èmi ò kí ń ṣe recipe kí wọ́n sọ pé ẹ jẹ́ kí n bá ń ṣe máa ṣàlàyé ẹ̀ fún àwọn èèyàn lórí péjì mi ní pé ẹ lọ ṣe fúnra yín má wà sọ́dọ̀ mi má jẹ́ bẹ́ẹ̀ ṣe ìwọ náà lọ ṣe fúnra rẹ bí mo ṣe máa ń sọ fún àwọn èèyàn lórí péjì mi nìyẹn ìyẹn tó dẹ̀ jẹ́ kí n máa sọ bẹ́ẹ̀ ni pé owó tèmi gan kún kò sáyè mọ́ ẹni tí n bá gbaṣẹ́ lọ́wọ́ ẹ̀ tí mo bá ní mo fẹ́ gbaṣẹ́ wà láì mọ ọ̀nà ẹni téèyàn bá pè mí lórí pé Alhaji alẹ́ nìkan bá ní nìkan báyìí tí mo bá gbà á mọ ọ̀nà ẹni tí mi bá dẹ̀ parí nǹkan bíi méjì mẹ́ta ni mo dẹ̀ máa ń gbà tí mi bá parí ẹ̀mí òkè àtẹ́ǹdì sí àwọn kọ́sítọ́mà tó kù rísì nìyẹn tí mẹ́sẹ̀jì ti máa ń pọ̀ lórí fóònù mi tí mi bá parí iṣẹ́ kan mi ní ṣe mi torí pé tí n bá ti lè lọ gba owó tó pọ̀ jọ mo lè má lágbára àti deliver message àti deliver package so Ọlọ́run má dẹ̀ bá wa lórúkọ jẹ́ èmi náà protect àwọn orúkọ mi one way or the other because my dignity is very very important my name is very very important orúkọ bàbá mi ò bàjẹ́ orúkọ tí bàbá mi lò tí ò bàjẹ́ tí màmá mi lò tí ò bàjẹ́ wáyé tẹ́wọ́ jẹ́ pé mi orúkọ orí ni ẹ̀jọ̀ bàjẹ́ just because of fools just because of money so ẹ bá mi wọnú Yínká TNT o tó bá jẹ́ pé family lọ́rùn ẹ ṣe fídíò kó jẹ́ kí n mọ̀ pé family lọ́rùn ẹ tí kì í bá wá ṣe family lọ́rùn ẹ tó jẹ́ pé ọ̀dásẹ̀ rẹ jẹ́ òǹyájú o mi ò kí n sẹ́ńtẹ́ ìfọ̀n kọlu o òǹyájú o tá a bá kà sí ń pàdé lórí social media àwọn abọ́ni kálukú ṣe wéètì tó òǹyájú o mi ò sẹ́ńtẹ́ ìfọ̀n kọlu o because mi ò kí n kọlu yẹn o ìjọ tó ti ń ṣe program ẹ tó máa ń ṣe mi ò ta sí ẹrí mi ò kọlu ẹ̀rí olórí péjì ẹ o òǹyájú o ìgbà tó bá jẹ́ pé àwọn family lọ́rùn ẹ ṣe fídíò lórí ẹ kí n mọ̀ báwọn family lọ́rùn ẹ. nǹkan tí ẹlẹ́kún fi ń sunkún gbogbo ìgbà kan ló yẹ káwa máa fi nǹkan yẹn ṣayọ̀yọ̀ nǹkan tó ń bá èèyàn kan nínú jẹ́ kí ló dé táwa rí nǹkan yẹn bí nǹkan tó lè mú wa débi ọ̀la bí ìgbà tá a fẹ́ gbọ̀nà ẹ̀bùn tá a fẹ́ fi débi ọ̀la ni mo rí sí. afá yìí tí mo gbé sókè ẹ̀yin lẹni fídíò tí mo ṣe àti ẹ̀yin èèyàn tẹ́ máa ń mú irú wà báyìí tẹ́ máa ń ṣe ẹ wo bí ìbànújẹ́ èèyàn kan ẹ má jẹ́ kó máa jẹ́ ìdùnnú fún ẹ̀yin nítorí pé kí ni ẹ mọ́rú ipò tẹ́yìn fún ara yín lè bára yín lọ́jọ́ ọ̀la tí èèyàn bá dẹ̀ fi tọmọlé èmi máa ń wò. ṣáwọn náà wọ́n yí pé kẹlẹ́ bá wọn sọ níta yí pé o condition wọn critical we are not dumb ọ̀pọ̀lọpọ̀ nù wa la dẹ̀ mọ̀ nǹkan tí wọ́n ń pè ní cancer àmọ́ stage 4 àmọ́ bó ṣe rí
kò di dandan kẹ́ padà wá síta wá sọ fún wa pé condition wọn burú jáì pé ká máa fàdúrà ràn wọ́n lọ́wọ́ gbogbo wa pátápátá náà la nífẹ̀ẹ́ wọn tá a dẹ̀ ń fàdúrà ràn wọ́n lọ́wọ́ ṣé wá rí èyí tẹ̀yìn wá ṣe yẹn ìwà àtẹwáwù ìwà burúkú ni bẹ́ẹ̀ ṣe bọ́ síta tẹ́ wá ń sọ fún wa nígbà tẹ́ débẹ̀ iye àgbo tẹ́ kó sápò iye bó ṣe wúwo tó iye bó ṣe rí yẹn kò sẹ́ni tó wọ́n yín ṣe omi ìwò páwọn ẹbí ògògó pè yín ipe tẹ́ bá ti kúrò lọ́dọ̀ wọn kẹ́ lọ bá wọn sọ níta condition tán wà àti bí condition tán wà ṣe rí ẹ wo bí nítorí pé ẹ fẹ́ káwọn èèyàn mọ̀ yín ipò oníṣègùn ní ipe ẹ̀ ń ta oògùn ẹ̀ ń ṣe oògùn tó ṣeé ṣe kó jẹ́ èyí tó máa gbọ́ nǹkan tó ń ṣe wọ́n nítorí pé lábẹ́ òfin NAFDAC mi ìròpó oògùn tẹ́ ń gbé kiri yẹn mi ìròpó ní NAFDAC registration mi ìròpó oògùn yẹn ní NAFDAC ṣùgbọ́n nítorí pé àwọn ọmọ ẹni tí nǹkan ṣe wọ́n ké gbàjarè síta wípé ẹni tó bá mọ nǹkan tó lè kí ẹ nílànà Yorùbá kó jọ kó jáde sáwọn wọn ò ní tẹ́ bá wá mú nǹkan yẹn wá tán kẹ́ wá padà síta kẹ́ wá sọ condition tẹ́ bá wọn àti iye nǹkan tẹ́ gbé lọ fún wọn bẹ́ẹ̀ ṣe gbé 5 litre tẹ́ gbé gbẹrẹ fún tẹ́ gbé kéékèèké tẹ́ tò wọ́n sápò ẹ nídìí ẹ̀ sà ẹ nídìí ẹ̀ ẹ yé jẹ́ kó máa bẹnu àtẹ́lu àwọn tó bá ń ṣiṣẹ́ àfà because ọ̀nà tẹ́ gbà bí mo ṣe rí ìmúra àfà lẹ́mú oníṣègùn sí ní ìbílẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ ẹ̀mọ ewé ẹ̀mọ egbò fine ẹ fẹ́ lo Alhaji Taiwo Hassan Ògògó ẹ fẹ́ lò wọ́n bí àtẹ̀gùn ìpè táwọn èèyàn bá ti mọ̀ pé ẹ̀yin náà wà lára àwọn tó gbóògùn lọ fún wọn àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní patronize yín àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní sọ pé ẹni tó lè gbé nǹkan lọ fún gògò tó gògò lè lò ẹ jẹ́ káwa náà ká pè wò ẹ ní ìdí ẹ̀ kì í kí aláṣetì kú iṣẹ́ ẹni tó ṣe àṣeyọrí òun ni èèyàn máa ń kí èèyàn kì í kí aláṣetì nítorí pé kò tí ẹ ìṣàṣeyọrí wọn ìbọ́ta kan wá sọ fún wa pé ẹ̀yin kọ́ ló yẹ kẹ́ bọ́ta wá sọ fún wa pé ẹ gbàgbọ́ lọ fún wọn nígbà tí wọ́n bá rí àṣeyọrí iṣẹ́ ọwọ́ yín àwọn ẹbí wọn ló máa polongo yín fún wa ọpẹ́lọpẹ́ ẹni báyìí o ẹ tí wàá ṣàṣeyọrí nǹkan tẹ́ ẹ gbé lọ ẹ tí mọ̀ bóyá wọ́n jẹ́ kán lò ó gan ẹ wá bọ́ta ẹ ti wá ń sọ fún wa ipe ẹ̀yin lẹ gbé nǹkan lọ fún wọn ẹ wá fi ń bùgà fún wa káwọn èèyàn lè bẹ̀rẹ̀ sí ní gba yín láago ẹ ti rí níbi pé ọ̀nà ọ̀la yín ti ṣí tọ́nà ọ̀la ẹ̀dá bá ṣí kò sí baba ńlá baba ẹni tó lè di tọ́nà ọ̀la yín bá ṣí ẹnikẹ́ni ò lè di ṣé ẹ rí gbogbo ìtẹ́bọ́ta wa sọ fún wa yẹn ẹ ní ìdí ẹ̀ àgbàlagbà dẹ ní àgbàlagbà ní ẹ ní ìdí ẹ̀ láti bọ́sítà wa sọ̀rọ̀ ẹ̀ fún wa wọn rán yín níṣẹ́ nǹkan tẹ́ ẹ lọ ṣe yẹn ó yẹ kó wà confidential ni nǹkan tẹ́ ẹ lọ ṣe yẹn tó bá jẹ́ nílànà olóyìnbó nǹkan tó bá ń ṣe èèyàn dókítà tó ń treat èèyàn lẹ́tọ̀ àti sọ fárata pé ẹni tó wá tó lọ yẹn nǹkan báyìí ló ń ṣe ni mo fi fún lóògùn ẹ̀ àti pé nínú ìṣègùn ìbílẹ̀ náà ó yẹ kẹ́ ẹ nírú nǹkan tá à ń pè ní awo mẹ́numọ́ ṣe awo ẹnu ó yẹ kẹ́ ẹ ṣàwo mẹ́numọ́ kò yẹ kó jẹ́ ìyìnlẹ̀ máa wá síta nítorí pé kíni a mọ̀ yí pé àdúrà wa máa gbà lórí sátì a mọ̀ àdúrà wa máa gbà lórí wọn a mọ̀ yí pé wọn ò ní bá lọ ìgbàgbọ́ wa dúró lórí pé wọn ò ní kú sí ọlọ́run lè fi wọ́n ṣe mírèkù yí pé wọ́n já kọ̀kọ́ nínú ẹni tí stage 4 cancer ò gbẹ̀mí ẹ̀ ọlọ́run lè ṣe ó kéré nínú nǹkan tọ́lọ́run lè ṣe fa bẹ́ẹ̀ ni ó kéré ó bí ń tí nínú tọ́lọ́run lè ṣe bẹ́ẹ̀ ni so ẹ ní láti máa sọ fún wa pé ká máa gbàdúrà gbogbo wa là ń gbàdúrà ẹ ní láti fi wọn wá olówó ọjà yín àgbàlagbà ní yín kẹfẹ ní ẹlẹ́ni sílẹ̀ gbogbo yín bẹ̀rẹ̀ sí ní bọ́sta ìkan náà bọ́ta ó ń ṣe bẹ́ẹ̀ ní ṣe tíátà ẹni kan máa gbogbo bọ̀ lọ́dọ̀ mi ẹni kan máa gbogbo bọ̀ lọ́dọ̀ mi kí ló ń ṣe gbogbo yín tẹ̀ ṣe balabala bíi black and white television ẹ stop ṣe bẹ́ẹ̀ jọ. tọ́ èèyàn mi nílé ọ̀rọ̀ náà láti gbọ́ lẹ́nu Alfa Akeem ẹ rí i pé wọ́n yànnàná àwọn kankan èmi ò fẹ́ sọ wípé bóyá I will not go against what he did by supporting, by rendering help lórí nǹkan táwọn mọ̀ wípé àwọn ní lágbára láti help. You understand? Nígbà àwọn tó ń sọ̀rọ̀ yìí, ṣé ẹ gbé ìgbésẹ̀ kankan ni? Ẹ gbé ìgbésẹ̀. So ẹ jẹ́ ká appreciate ẹni tó ṣe gbìyànjú láti gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ yẹn. You understand? Ẹ jẹ́ ká appreciate. And the family are not even complaining. Come to think of it, they are not complaining. Yeah, some people, just like the lady tó sọ̀rọ̀ yẹn, wọ́n ní wípé wọ́n fẹ́ lò pé wọ́n lo ìbànújẹ́ àwọn yẹn kan to make money or something like that. I don't want to talk on that, but then ibi iṣẹ́ ni láti money lọ́lẹ̀, iṣẹ́ wọn ni gbádùn mi bí so. Just come to think of it, tẹ́ bá ń sọ̀rọ̀ nípa, in fact, I don't want to talk about that, but àwọn iṣẹ́ kan wà tẹ́yìn náà mọ̀ wípé
tán bá ń ṣiṣẹ́ yẹn ó máa ń dàbẹ̀ ni wípé bí táwọn kan ti ń sunkún ìwọ ti fẹ́ máa make owó so iṣẹ́ ó máa ń rí bákan and iṣẹ́ wọn dẹ̀ lélẹ́yìí iṣẹ́ tó máa jẹ́ kí àlàáfíà wà ni kì í ṣe wípé bóyá you should understand what I'm saying, Sha. I just want to debunk that statement wípé ibi tí àwọn èèyàn ti ń banújẹ́ làwọn ti ń make owó something like that. I want to debunk that pé no kò kí rí bẹ́ẹ̀ most of the time and with the look of things this Alfa actually wọ́n concern me because it is the family kì í ṣe pé bóyá àwọn náà dìde pé àwọn fẹ́ lọ ṣe it was the family that actually cried out wípé ẹjọ́ o wọ́n ké gbàjarè wípé ẹni tó bá ní credible information things to do to ensure that this cancer is solved àwọn ni wọ́n ké gbàjarè jáde and he said based on kini wọ́n náà wọ́n help you understand my point ẹ̀yin náà wò ó nìsín ṣé bá àfáì náà ti ṣe ti Don before Don Richard we all know what actually happened after the Don Richard came out to testify and appreciate Alfa wípé thank Alfa for agbotan fáwọn you understand so a mọ̀ wípé medical line gbọ́dọ̀ gbàdánù but then sometimes all this agbo it works too sometimes should I say sometimes or most times I just feel like saying this actually but then èèyàn mi nílé àdúrà ní ká máa gbà fún bàbá wa Ògògó Alhaji Taiwo Hassan àdúrà ló yẹ ká máa gbà fún kì í ṣe time yìí ló yẹ kí ọ̀rọ̀ kó wá fẹ́ máa dìjà láàrin àwọn tó ń jẹ́ pé wọ́n ń fi mú fídọ̀ wọ́n fẹ́ ensure wípé wọ́n ní àlàáfíà gbádùn mi bí ẹ má jẹ́ kí oore kó sú àwọn tó tiẹ̀ fẹ́ sóore wọ́n yẹ ká jẹ́ kó oore sú wọn má jẹ́ ká jẹ́ kó oore sú wọn ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run má jẹ́ ká jẹ́ kó oore sú wọn gbogbo àwọn tó ń ṣe iṣẹ́ yẹn tó ń gbìyànjú wípé àwọn fẹ́ jẹ́ kí àlàáfíà kó wà kí wọ́n lálàáfíà jàre kí everything ẹ jẹ́ ká encourage wọn láti máa ṣe lọ you understand táwa náà bá dẹ̀ ní nǹkan míì ẹ jẹ́ káwa náà dìde káwa náà ṣe kì í ṣe pé káwa máa tẹ́ńbẹ́lú iṣẹ́ míì táwọn míì ti ṣe I just feel like talking on this àlàáfíà tó péye òun ni gbogbo wa ń gbàdúrà èlé ní gbàdúrà fún Ògògó mi mọ nǹkan tẹ́yìn gbà fún gbogbo bọ̀ àlàáfíà tó péye ni mo rò pé èyí náà ń gbà fún gbogbo so ẹni tó bá ń tọpọ òun tó gbangba sùn lọ yẹ láti ṣe one or two things ẹ fẹ́ ní ẹ láǹfààní láti ṣe ẹ gbádùn mi bí èèyàn mi nílé mo rò pé ẹ ti share opinion yín lábala rẹ̀ wí sí ẹ ti subscribe ẹ ti bá wa share fún onílé àlejò fún ọ̀rẹ́ ojúlùmọ̀ fún ẹbí fún ayálégbé ẹ ṣé gan tẹ́ ń gbọ́ wa irú láàmárí ànírí ìbànújẹ́ láṣẹ Èdùmàrè. káàtì sọ́ra rẹ̀ mi ò kí bínú ní tí ẹ ṣe tiẹ̀ wọ́n gbé fídíò lórí pé wọ́n wẹ orí pápẹ́ tajà ní títa ní tajà so ṣé ọjà tí bàbá alájẹ bòbótà ní ẹrin tó ń lọ yọ Ọlọ́run fi ṣe orí fún mi débi tó dé yẹn àbí kíni èmi oníṣẹ́ yẹn tí máa fi ẹ̀mí èèyàn tajà o tọ́ba jẹ́ ẹni o tọ́ba jẹ́ tí wọ́n bá lè ṣe bẹ́ẹ̀ èmi ò sí lábẹ́ tó lè fi ẹ̀mí èèyàn tó lè fi tajà ṣùgbọ́n etí tó bá gbọ́ àlọ́ ọgbọ́dọ̀ gbọ́ àbọ̀ tọ́ba jẹ́ pé ọ̀rọ̀ tí òbí social media ni tó máa wò wá sọ lórí social media pé ìpínlẹ̀ yóò ó ṣe bàbá wo inú ọ̀rọ̀ yá àlẹ́ mọ̀ ìgbọ́n mọ́lẹ̀ tí wọ́n fún social media gbogbo àwọn èèyàn ti mọ̀ àwọn tó wà náà ni wọ́n pè wá àwọn tó wá pè wá nígbà tá a lọ tá a dẹ̀ dé kò sí kọ̀yẹ́ ká fún àwọn èèyàn lábọ̀ pé ìdí ń tẹ́ pè wá nínú àti lọ o àti bọ̀ o àti ṣe báyìí o àti ṣe báyìí o àdúrà lókun o kátó ń bù tó gbòògbò lẹ́ni àkọ́kọ́ tí máa kọ́kọ́ lọ gbàdúrà fún ni ògbógbó ìṣẹ́ni àkọ́kọ́ náà tí mo fún ara mi lọ sàdé fún tọ́lọ́ lẹ́ẹ̀dì kọ́ oníwòsàn ask Don Richard náà ṣe stage play ni ti Don Richard ni àwọn tí wọ́n ń tàjì mi àwọn olólùfẹ́ ni àwọn followers mi àtàwọn olólùfẹ́ Alhaji Taiwo Hassan gbogbo tí wọ́n message mi so bí mo ṣe wá jẹ́ kí wọ́n mọ̀ pé a ti lọ àti dìdí fara rẹ̀ fún wa o so ó ti dẹ̀sẹ̀ pé etí ẹni ká ṣe o àti ṣe o àti dìdí fara rẹ̀ fún wa o ó ti dẹ̀sẹ̀ àìmọye àwọn èèyàn bẹ́ẹ̀ wọ́n jẹ́ pé Ọlọ́run ló wà ní sábàbí kí wọ́n rí wòsàn nínú ayé wọn téèyàn bá gbéra rẹ̀ wá bá wa publicly on social media àwa náà máa attend sí publicly on social media téèyàn bá pè wá lábẹ́ aṣọ èèyàn mẹ́rin ló bá wa sọ lábẹ́ aṣọ tá a gbé rẹ̀ wá sórí social media ọmọ yìí patient mọ́ di pẹ̀lú ni most of my customers they are not in Nigeria they are in diaspora customers dey wọ́n ní Nigeria àwọn tí wọ́n di pẹ̀lú jù àwọn tí wọ́n rà á sí jù they are from diaspora and I don't publicize my number I don't call my number I don't publicize my number not until tí àwọn case for bá critical tí mo dẹ̀ ní pé bóòlù ni wọ́n ṣe lè locate mi pẹ̀lú àwọn ènìyàn I have to drop my number wọ́n sì ní wáyé wọ́n máa fi nọ́mbà mi sílẹ̀ orí ẹ̀jẹ̀ tó lè lọ sórí péjì mi kí n tó lè sọ nǹkan kan bóyá mo fi nǹkan wòsàn lẹ́ni kí wọ́n á pín tó lè sọ pé lẹ́yìn ẹ pè nọ́mbà rẹ sórí ẹ pè fóònù mi ẹ bá fẹ́ ṣiṣẹ́ yìí màá bá yín ṣe ọyẹ ẹ pè nọ́mbà mi kí wọ́n máa pè nọ́mbà mi I don't call my number unnecessarily because I know what I'm doing èyí tí mo gbé lọ́wọ́ jẹ̀rí mo dẹ̀ mọ̀ tí mo gbé lọ́wọ́ mẹ́rin dẹ̀ ti torí ẹnìkan ṣe
so kéèsì Alhaji Taiwo Hassan Ògògó bí kéèsì wọn ti wá lọ́jọ́ kí n àdírẹ́sì ẹ̀ publicly lọ́mọ wá sórí social media fúnra ọmọ ló wá sórí social media tó gbé ọ̀rọ̀ Alhaji Hassan Ògògó tó bá gbogbo ọmọ Nàìjíríà tẹ́lẹ̀ tẹ́wà nínú ọmọ Nàìjíríà wọ́n tó bá gbogbo ọmọ Nàìjíríà bẹ̀ gbà wá o kódà ó sọ bọ́ọ̀lì nígbà pé cancer ni o ó lè ti wọ stage 4 táyọ̀ ọmọ pé stage 4 cancer is very very critical condition àbálábòsí èèyàn alábòsí ẹ̀dá lọ́la sọ pé stage 4 cancer kì í ṣe critical condition ó kà bá ìdán wrong tí n bá tiẹ̀ tó bá jẹ́ pé bí mo ṣe sọ yẹn àwọn family ọ̀fẹ́ I need to apologize to the family of Ògògó kí wọ́n má bínú mo fi àsìkò yìí bẹ̀ wọ́n àpọ̀lẹ̀ àsìkò yìí rọ̀ wọ́n kí wọ́n má bínú ṣùgbọ́n èyí tó bá ti dé ní social media ó ti kúrò ní táàkì ń gbọ́mọ́ mi ò sàdédé lọ síbẹ̀ náà tí mo kàn gbéra mo kàn yọ kàn sàdédé tó mo gbé àwọn lọ síbẹ̀ mi sàdédé lọ síbẹ̀ náà igi súnmọ́ jùlọ bó ń yọ ṣé màá kàn sàdédé kó àjọ ọwọ́ yẹn tí mo fi ṣe ni kíkà TNT sọ́ra rẹ o mi ò kí n bínú bí tiẹ̀ ṣe tiẹ̀ kí n fi tèmi ṣe tèmi o sọ́ra rẹ o lọ́wọ́ jẹ́ pé àwọn fámìlì náà wá rán ọ ní sẹ́tọ̀ ọjọ́ yẹn jáde padà kọ́ wá jẹ́ kó lómi pé àwọn fámìlì tó máa wá padà jáde máa wá sí àwọn àlàyé kan. ọmọ Alhaji Taiwo Ògògó ọlọ́dún social media èmi ò tiẹ̀ mọ̀ pé kankan báyẹn ṣẹlẹ̀ àwọn fans ni wọ́n bẹ̀rẹ̀ sí ní tag mi táyẹ̀ ti bẹ lórí fóònù mi lẹ́yìn òru ọjọ́ tí àárọ̀ ọjọ́ tí mo ṣe fídíò yẹn kí n tó jí bóyá òru ìjẹrin mọ́júmọ́ ìjẹta táyẹ̀ ti bẹ lórí fóònù mi ní òru ọjọ́ yẹn kí lè tó mú nínú òtó bẹ́ẹ̀ nǹkan mo pàtó fún pé àwọn ni wọ́n mẹ́sẹ̀jì mi lórí àwọn ìkàwé wọn pè lóru ìgbà tí ẹ̀rọ tí màá pàtó mi ìyá wa kan ní orí fàtì àwọn tí wọ́n máa pè mí pọ̀ and I don't save numbers mi ò kì í save numbers because ẹni omi tó bá mọ níwọ̀n ìyẹn máa ń rẹ́ lásì I have many numerous customers in diaspora really customers ní mo ní Nàìjíríà nínú customers ní mo ní Nàìjíríà so mo bẹ̀rẹ̀ sí oríṣiríṣi tágì ìgbà tí máa fi jí láàárọ̀ ọjọ́ yẹn mo kàn ní kọ́ni fóònù mi kó mẹ́lẹ̀ ti pọ̀ rẹpẹtẹ tí má kéde please Alhaji Ògògó in need of you please ẹ̀kọ́ Alhaji Ògògó please oníkálukú kí ni mo fẹ́ ṣe nígbà ọ̀dẹ̀ jẹ́ pé humanity wọ́n dáná wa ni bàbá tó bí mi ó sin ọmọ nìyà tó fi jáde láyé ni bàbá mi ò fi ọ̀rọ̀ ẹni tí nǹkan tó bá fẹ́ ṣe èèyàn tí bàbá mi bá ní gbogbo agbára ní bàbá mi máa ń sà láti lè ràn yàn lọ́wọ́ alhamdulilayi mo jogún ohun tó da látara bàbá mi. Don Richard nípa ní ọ̀rọ̀ Don Richard ṣẹlẹ̀ so ṣẹlẹ̀ ó gbé wọn fún social media náà ni mo bẹ̀ pé wọn ìlú àti ṣe fídíò pé mo ní ìdí Don Richard yóò mú wá o mo bẹ̀ ṣe gáàsì mo bẹ̀ ṣe fídíò lórí ọ̀rọ̀ Don Richard so àwọn èèyàn dẹ̀ káàdì mi wọ́n dẹ̀ ṣe nọ́mbà mo dẹ̀ ṣe àti mo dẹ̀ fi lọ bá Don Richard ní àwọn èèyàn ògbé so kí ni I have never experienced negative comments. mo dẹ̀ pèsè àti fún àwọn alhamdulilayi ṣe é ṣe pé nìyẹn ọbẹ̀ tàgbó tí bá bẹ̀ tàgbó mọ ìyàgò tí mo ta àgbo tí mo ta pẹ̀lú ìfọwọ́n tí wọ́n báwo fi ṣe ní ti tó fi ṣe lé ńlá fún mi báwo fi ṣe ọkọ̀ tó ṣe fún mi kí ló tó kù ṣé ká jẹun ká wọṣọ ká travel káàkiri ibi tó bá wù wá ká lọ wúwá nígbà tó bá wù wá àti ìlú àti ìrìn àlọ kí ló tó kù omi tó bá mọ níwọ̀n nìyẹn máa rẹ lásì ìmẹ́jọ ọmọnìyàn tí ń bẹ lára wa olóyè káàkiri tàbí ọmọdé tí mo ti tó pọ̀ sí mi àti nílò àti bíbọ̀ àti rẹ́sípì tí mo gbé lọ fún wa ni tó wá gbọ́ sí social media tó ṣẹ̀wọ̀n yẹn àwọn fi Alhaji Taiwo Hassan àwọn fi make market àwọn fi mọ̀ ẹ̀sẹ̀ dẹ̀dẹ̀rẹ̀ ní ẹni tàbí make market ayé ti mọ̀ ní ọ̀rẹ́dì náà wọ́n dẹ̀ ti rìfọ́ àdé ní jẹ́ bí mi polówó ọjà àwọn ìyàwó tó ń láti mi wọ́n rìfọ́ àdé rìfọ́ àdé mo jẹ́ ìdíjọ́ náà bọ̀ sí tó bu ẹni bá dáni lójú èyí máa fi dáni tó bu ẹni bá dáni lójú èyí máa fi dáni tí mo bá mọ nǹkan tí mo dẹ̀ rí ẹni tí ó ń bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ tí nǹkan yẹn ń ṣe èmi máa jáde máa jáde ó dà kó jẹ́ pé nǹkan yẹn nǹkan yẹn ti wà lókùkú ẹni tá a bá ti lè ṣe láti lè fi ran ẹni lọ́wọ́ á sì ṣe á mọ̀ pé gbogbo tó bá tiẹ̀ wá padà já sí tọ́nà lọ́ padà ṣe. kì í sáà tó lájú Alhaji Taiwo Hassan Ògògó sáwọn ẹni àkọ́kọ́ ni àwọn akọ́lẹ̀ ní àkọ́kọ́ náà sọ́wọ́n ní àwọn ẹni àkọ́kọ́ ni wọ́n kọ́ lọ gbé ìkan fún ni àwọn akọ́lẹ̀ ní àkọ́kọ́ lọ sí sáyẹ̀nsì dáadáa àwọn tó lọ́n lò wà ní sábàdì fún wọ́n ti pọ̀ rẹpẹtẹ àwọn tó wà tó jẹ́ social media wọn lẹ́rìí yẹn àwọn tí social media wọn pọ̀ rẹpẹtẹ àwọn testimonies ti ń bẹ lórí fóònù òkè kékeré because torí pé kì í sọ̀rọ̀ kì í ṣe social media ni wọ́n gbé wá secret làwọn nìyẹn nǹkan tó pamọ́ làwọn yẹn ṣùgbọ́n ọ̀rọ̀ kan ti gbọ́ lórí social media táwọn followers tag mi Alhaji àti ìmẹ̀dá kan nǹkan báyìí ṣẹlẹ̀ ọ̀tẹ̀kẹ̀ àtẹ́ni fún wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn so kí ni mo fẹ́ ṣe nígbà tí mo lọ tí mo gbé ìkẹyẹ fún wọn àwọn tí wọ́n tag mi àwọn olólùfẹ́ mi àwọn followers mi àtàwọn olólùfẹ́ Alhaji Taiwo Hassan Ògògó tí wọ́n message mi so bí mo ṣe wá jẹ́ kí wọ́n mọ̀ pé a ti deliver rẹ̀ fún wọn o so ó ti dẹ̀sẹ̀ pé etí ẹni ká ṣe o a ti deliver rẹ̀ fún wọn o ó ti dẹ̀sẹ̀ àwọn ọ̀rọ̀ míì tí ó bá jáde nínú fídíò yẹn àmẹ́rì tó du apology lórí ẹ̀ bóyá àwọn ọ̀rọ̀ míì tí mo sọ níbẹ̀ tàbá àwọn àtọ́jú míì tí àwọn ọ̀rọ̀ míì tẹ̀lé ń bí gẹ́gẹ́ bí pé àbá àti sọ̀rọ̀ jù àbá àti àmẹ́rì tó apologize. màá kọ́ gbé fídíò lórí pé wọ́n wẹ lórí pápẹ́ tajà ní títa ní tajà
ṣé ọjà tí màá wà lájẹ̀ gbogbo tà ní ẹrin tó ń lọ yọ ọlọ́run fi ṣe orí fún mi tó dé ní àbíkíni èmi ò ní sẹ́yìn tí máa fi ẹ̀mí èèyàn tajà o tọ́ba jẹ́ ẹni o tọ́ba jẹ́ tí wọ́n bá lè ṣe bẹ́ẹ̀ èmi ò sí lábẹ́ tó lè fi ẹ̀mí èèyàn tó lè fi tajà ṣùgbọ́n etí tó bá gbọ́ àlọ́ ọgbọ́dọ̀ gbọ́ àbọ̀ tọ́ba jẹ́ pé ọ̀rọ̀ tí òde social media ni wọ́n máa wò wá sọ lórí social media pé ìpín báyò ó ṣe bàbá wo inú ọ̀rọ̀ yá àlímọ̀ ìbọn mẹ́lẹ̀ tí wọ́n tún social media gbogbo àwọn èèyàn ti mọ̀ àwọn tọ́wọ́ náà ni wọ́n pè wá àwọn tọ́wọ́ pè wá nígbà tá a lọ tá a rẹ̀ dé kò sí kọ̀yẹ́ ká fún àwọn èèyàn lábọ̀ pé ìṣe ń tẹ́ pè wá lórí o àti lọ o àti bọ̀ o àti ṣe báyìí o àti ṣe báyìí o àdúrà lókun o àwọn fún ọ lábọ̀ tó ìyẹn ti wá di pé ẹran fi tajà lọ́tọ̀ gbogbo ẹni tó ní nọ́mbà mi lọ́wọ́ lórí social media lẹ́nìí wọ́n ti wà láàtó yìí ni kò sẹ́ni tó lè sọ pé ìsílẹ̀ ìwọ̀n nílẹ̀ nọ́mbà nìkan I don't call my number on social media pé ẹ dáko ẹ pè wá tó ní nọ́mbà yìí tí wàá jẹ́ pé wọ́n irú nǹkan tó fọ́ pítíkà tá a dẹ̀ ní láti wá ọ̀nà láti gbọ́dọ̀ ní ẹsẹ̀ rẹ̀ so kí wàá ní ìgbà kan tó bá ti wà jẹ́ pé lẹ́yìn pé adé fún ọ̀dà àti nọ́mbà àti tajà so kíni tó wọ́ọ̀tì mọ́ pé kápẹ́ nọ́mbà táwọn èèyàn pé irú tó ṣẹlẹ̀ yìí o tá a bá fẹ́ kírú ẹ̀ ṣẹlẹ̀ ìyá ìgbà nọ́mbà wa kájẹ wa ó bẹ́ẹ̀ ká tó wá tó wù èmi ò tẹ́ tí máa ń bẹ̀rẹ̀ àbùkọ́ orí fóònù mi ti kú ọ̀rẹ́dì wàláhì mo fi àlùkò láì bùra last month ni mo wá ìbọ̀ fún almost 10,000 messages on my phone I had 10,000 messages lórí fóònù lórí WhatsApp mi WhatsApp méjì mo lò ẹyọ kan nínú WhatsApp méjì tí mo lò and that 1,000 messages last month ni mo wá ìpẹ́ fóònù lórí fóònù. ẹsẹ̀ tí mo tún ṣe sọ yìí wọ́n tún ti ní almost 3,000 messages tí Nàìjíríà yẹ àdáyé sí tí Nàìjíríà yẹ dànù. ìgbà tí ẹ ti sọ́ra rẹ o má rí bínú ọlọ́run àlìjàsáwò mi ń jí sí amadi àlìjàsáwò mi ń jí sí ọlọ́run gbé àwọn adélèdè tọ́lọ́ mú adélèdè èèyàn kakọ́ ni yóò jà wá bọ́ èèyàn kakọ́ ni yóò kọ̀ ní ọlọ́run sí wa torí pé fún ọlọ́run ọdún sí wa èèyàn kakọ́ ọ̀wá ni ọba lọ́wọ́ so mi máa èròǹgbà rẹ lórí tó ṣe ṣùgbọ́n pẹ̀lú èròǹgbà rẹ ọlọ́run máa fi bẹ́ẹ̀ lẹ́jọ́ fídíò tí mo ti analysis fún àwọn bọ́lọ́wà àti ìmìlá lọ́yà àti lọ́wọ́ àti dé o àwọn tí wọ́n pè ní aláìwọ̀n tí wọ́n la àlàtì wọ́n pè ní wọ́n láwọn family wọ́n yà á ti sọ ní fídíò yẹn wọ́n lè promise wọn because mo lọ sí ìkànnà so ìgboro ni wọ́n wà lánàá wọ́n lọ sí ìkànnà gbàtí máa fídíò tirẹ̀ mi so ní òun èmi mo delete fídíò yẹn because wọ́n ní àwọn family rí àti pé wọ́n láwọn láìkí báwọn yẹn ṣe ń sọ there is no problem mo lè delete fídíò yẹn kúrò fún mi mo delete fídíò yẹn kúrò fún mi so kí ni ti yín ká TNT mo ti ọjà rẹsipí mi ti kó ti kúrò lórí Nàìjíríà mo ti gbé lọ China mo ta rẹsipí ní China kò tó orílẹ̀-èdè ó ní àwọn orílẹ̀-èdè tó ti ń pè mí tí mo tó ń lọ lọ́jọ́ mẹ́ta yìí láwọn house ti tiwa my house is an international house house is international because mo ti mọ̀ ṣe àwọn tí wọ́n lè ra house lọ́wọ́ mi ìfọ́nà láńjẹ́ tó bá tajà ẹ̀yàn kó ní tajà ìpè ó bá gbowó òkúta tó bá ta tó bá báwọn èèyàn wọ́n á rí fáàlì táwọn èèyàn mi tí mo bá dẹ̀ gbowó lọ́wọ́ àwọn èèyàn tí mo bá gba owó táwọn èèyàn bá sanwó fún mi ìbọn ti rò pọ̀ àwọn tí mo bá gbowó lọ́wọ́ èèyàn tí mi ráyè ìdílé táwọn house fún láwọn pè mí lọ́dẹ̀ ìsìn mo dá owó àwọn èèyàn padà èmi máa ń dá owó àwọn èèyàn padà láàbọ̀ tó dájú ọ̀rọ̀ tó ṣe nàkàní tààtì tó bá jẹ́ tí ajẹ́kọ̀ọ́ wà ní ìtàbájẹ́ tí ó máa mú kàmákan ni ayọ́ ti wọ́n ti gbé ọ̀rọ̀ wájú social media ayọ́ ní àsanwó láti gbàgbé láti máa gbàgbé ọjọ́ tó máa jẹ́ kàdára tí wọ́n bá mẹ́sẹ̀jì wa pé áàtì àwọn kankan àwọn òní ìdí àti ìyẹn mọ́ àwọn ti rà níbò mí ọmọ pé táìm kẹ́rù tó kókó tó ní wa bá sọ̀rọ̀ wọ́n máa yẹ mẹ́sẹ̀jì ìbẹ̀rù fún mi mẹ́sẹ̀jì olóṣù mẹ́fà ó ń bẹ̀rù fún mi mẹ́sẹ̀jì olóṣù mẹ́fà bẹ̀rù fún mi ẹ̀rọ méjì tó ẹ̀ nọ́mbà láti láti ẹ̀rí láti sọ̀rọ̀ láti láì sọ̀rọ̀ so ó ń bẹ̀rẹ̀ lọ́sẹ̀ lẹ́nu wá ti sáwọ́ fún wa lọ́jọ́ pé mẹ́sẹ̀jì tí àwọn mẹ́sẹ̀jì bó ṣe wọlé a ti lé mẹ́sẹ̀jì wọn lọ láti tẹ̀mọ́ wá kiri tá a bá ti wọ́n wá táàrí because nọ́mbà èèyàn mélòó la fẹ́ save nọ́mbà èèyàn mélòó la fẹ́ save tá a bá ti wọ́n wá táàrí táwọn ẹ̀rẹ́ ti pè wá because cost máa ń pọ̀ fún wa. mo ti sáyé ní kí n tọ́ sílẹ̀ ìdálẹ́ ìsàlàyé ògbógbó nìyí gbogbo wa ìhun mọ́lẹ́dì ti mẹ́ra ọkọ̀ sáyé ṣé o rò pé mo wọlé débi kí n máa mo gbé àdó láti Òṣogbo mo gbé lọ sẹ́kù mo fi time mi I spend my money I create time to deliver the package àwọn tí wọ́n fi owó ra àgbọ̀ lọ́wọ́ mi ilé bí àdó lọ fún wọlé àwọn tí wọ́n fi owó tí wọ́n fi 500,000 600,000 àdó lọ́wọ́ mi tó wà náà àwọn èèyàn àdó 600,000 lọ́wọ́ wa wọ́n àdó 500,000 lọ́wọ́ wa wọ́n àdó mílíọ̀nù lọ́wọ́ wa láti oríṣiríṣi jẹ́bi tábà máa calculate ẹ̀ ìdí máa wọ 500 ìdí máa wọ 600 ìdí máa wọ 700 mi ò lọ bí àgbo fún wọn nílé tí ò wá jẹ́ pé torí ìfẹ́ èèyàn àti ìfẹ́ àti humanity ti ń bẹ lára wa mo fún wa là ní ṣe nǹkan mo package ẹ̀ mo fún wa rẹ̀ mo tọ́kọ̀ mo máa gbọ́dọ̀ èkó mo máa lọ gbé fún wọn àwọn tí wọ́n wá táàgì wa tájà èèyàn dáadáa tí wọ́n pè wá pé ẹ̀dàpọ̀ ìtọ̀nà tẹ́lẹ̀ ní àbálẹ̀ gbà rán zẹ̀bálẹ̀ gbà ọ̀ṣibú sí ẹ̀ẹ́sì alájọ tẹ́lẹ̀ ògbó ẹ̀dàpọ̀ gbogbo àwọn tí wọ́n táàgì wọn yẹn ká máa update wọn ká máa sọ fún wọn. so bí mo ti wá update àwọn èèyàn tí because ọ̀rọ̀ ẹ̀sì alájọ tẹ́lẹ̀ ìsàlẹ̀ àzánù òkú tí ṣe tọ́ pamọ́ ó ti bọ́ social media already so àwọn tí wọ́n wá update wa tí wọ́n sọ fún wa tí wọ́n bá wa sọ̀rọ̀ pé ká lọ ká ṣe àgbo fún wọn so tá a wá lọ gbé fún wọn àní láti fáwọn ẹ̀ lágbọ̀mọ̀ àbí ṣé wọ́n individual ní kí máa pe àwọn tí mi mọ̀ tọ́jú pàwọn àwọn àwọn tí wọ́n mọ̀ wá wọ́n pọ̀ ju àwọn tí a mọ̀ lọ àwọn bẹ́ẹ̀ pé ìfẹ́ aláàjì wa dáwà dáwà òdòdó ni wọ́n ní tí wọ́n fi mẹ́sẹ̀jì wa so sẹ́yìn ọ̀kan ní kí wọ́n máa pè wọ́n pé ẹ̀dá àpàdé lọ I must tell you the fact
tó fi di ìrọ̀lẹ́ àná mo rẹ̀ kàn rí àwọn tí wọ́n táàgì mi pé alájẹ dákun ẹ bá wa tẹ́tí sí alájẹ ògùn àṣà káàdẹ̀ sí lọ́bẹ̀ tó fi di ìrọ̀lẹ́ àná wà láì bó ti àlùkò tó fi di ìrọ̀lẹ́ àná àwọn ẹ̀kọ́ pè mí tí wọ́n táàgì mi lórí ilé ẹ̀sìn wọn pé ẹ dákun alájẹ bá wa tẹ́tí sí wọn àyè dákun wọ́n ṣe wọn sọ pé àti lọ àti dìde bá kọ́ àti ṣe fídíò láàárọ̀ yìí ìyẹn mo sọ fún ọlọ́run bẹ́ẹ̀. so báwo la ti fẹ́ jẹ́ kí àwọn tí wọ́n táàgì wa báwo la ti fẹ́ jẹ́ kí wọ́n mọ̀ pé iṣẹ́ tí wọ́n tọ́mọ Nàìjíríà gbélé wa lọ́wọ́ àti jẹ àti dìlífà rẹ̀. mo rẹ́yìn láti make apology nínú fídíò yẹn tó bá ní àwọn ọ̀rọ̀ kan tí mo sọ tó ń gbogbo fámìlì náà ẹ̀dá pẹ̀lú ìmọ̀dínú gbogbo fámìlì òdòdó tó bá ní àwọn ọ̀rọ̀ tí mo sọ tó nígbà tí mo update àwọn èèyàn lórí ìgbà tí mo ṣe fídíò yẹn mo bẹ gbogbo ẹ̀yin fámìlì òdòdó ẹ̀yin òdòdó fámìlì mo bẹ̀ yín ẹ má bínú tó bá jẹ́ pé láwọn ọ̀rọ̀ kan tí mo sọ tẹ́ẹ̀ like tó bí nínú lórí ìgbà tí mo ṣe update but I have to update people lórí recipe tí mo gbé wá fún yín. kódà àyè tí ọ̀gbà mi ni èmi ò lè rí lọ́gbẹ́ recipe fún yàn kí n má ṣe fídíò ìgbà tí mo bá mu níbẹ̀ torí pé ayé gbẹgẹ́ kọ̀ọ̀sáyé ó yẹ kí n gbé recipe yẹn ó yẹ kí n sẹ́ẹ̀dì ẹni ó yẹ kí n sẹ́ẹ̀dì ẹ̀ mo fẹ́ sẹ́ẹ̀dì ẹ̀ tẹ́lẹ̀ ni àwọn kan ló pè mí náà nínú àwọn fáǹsì wa àtàwọn èèyàn tọkọtọ náà ni wọ́n pè pé aláàjì ẹ má sẹ́ẹ̀dì ẹni torí ẹ̀mí gan there is no time for me mi ò ráyè ní tí mo ṣe pọ̀ ju kí n fi tábìlẹ̀tì lọ sẹ́kù gbọ́kọ̀ aago mọ́kànlá tó 12 ni mo tó wọlé lálẹ́ ẹgbẹ́ yẹn tó 12 nínú ọmọ tájọ́ lọ pé màtí ò ti jẹ àárọ̀ ọ̀gá oúnjẹ lórí mo ní mọ́lá wà ní àmì èkó ìgbà tá gbọ́ láago ní àwọn àṣẹ ọ̀tá lẹ́gbẹ̀ẹ́ lẹ́kọ̀ọ́ ni mo tó ń lé pé àti ọ̀tí ẹ̀ ti jẹ nígbà tí mo rí ẹ̀bùn sí náà ó lè wò ti jẹun wọ́n á ẹ̀sẹ̀ fún lówó pé tábà tí wà ní odò ọ̀pọ̀ ọ̀yà lọ bẹ́ẹ̀ àbẹ̀nu kẹ́rìtì ẹni tó ti jẹun láàárọ̀ tó kù lẹ́wọ̀n ó jẹ́ kí n bẹ nínú everybody lágbébọ̀ ẹni tí ò ti jẹun ọ̀jẹ̀ ń bá àti débàdàn. àtúnṣe ìyẹn làwọn ṣe sọ ṣe bá dé torí èèyàn ni tó bá jẹ́ pé torí èèyàn ni mi ní bó ẹsẹ̀ mi ní ṣe tó bá yẹn wọ́n bá ma tó bá jẹ́ pé torí titi àwọn èèyàn ni mi ò ní ṣe tó bá yẹn because mi ò kí nira lára ọlọ́run ti sọ fún mi ṣé ìgbà tí mo débẹ̀ ọ̀sán fún pé mo bèrè owó lọ́wọ́ nígbà tí mo débẹ̀ tí wọ́n sọ pé mo ní káwọn lọ́wọ́ tí màá fi kọ́ sọ́kọ̀ ọlọ́run ti níwọ̀n bá mi ò kí n solówó ṣùgbọ́n ìwọ̀n bá tọ́lọ́ ṣe fún mi alihamudulilayi mi ì yó èdè òde pa mí ìwọ̀n bá tọ́lọ́ ṣe fún mi alihamudulilayi mi ì solówó tọ́lá àwọn kan náà fún wa nínú tá a sì táwọn àwọn rìfáà táwọn èèyàn ń rìfáà wa lórí láti wa so ọlọ́run pèsè fún wa láti bẹ̀ ọlọ́run bá ti máa ní àròzáàkù ti máa pèsè fún yàn mi ì kí sọ́wọ́ ṣùgbọ́n alihamudulilayi so kí ni ṣe máa ṣe ìgbà yẹn lọ mo dé mo ní láti ọbẹ̀ ìtàwọn èèyàn because gbogbo àwọn tí wọ́n pè wá kọ́lá lè máa pè padà lẹ́yìn kọ̀ọ̀kan pé àti lọ́wọ́ ẹ̀dá àti lọ́wọ́ so kí n ṣe fídíò kí n jẹ́ kí n mọ̀ pé iṣẹ́ tí wọ́n gbé fún wa àti ṣe àti dìnífà rẹ̀ so kí wọ́n ní ti tiẹ̀ gbàgbọ́n mẹ́tọ́ lẹ́rù tẹ́ ẹ bá ti já kí fọlọ́wà sí tẹ́ ẹ bá ti láwọn èèyàn tẹ́ ẹ bá ti ní fíùs lórí tẹ́ ẹ fi mọ́ àwọn ọ̀rọ̀ tí ò kàn ẹ́ àwọn ọ̀rọ̀ tí ò kàn yín lẹ́ẹ̀ máa dá sí ọ̀rọ̀ tí ò kàn yín lẹ́ẹ̀ máa dá sí so ìkìlọ̀ lélẹ́yìí wọ́n lè lélẹ́yìí mi publicize ara mi lọ sórí rédíò yìí láti publicize àgbo mi lọ sórí tẹlifíṣàn yìí láti publicize àgbo mi yọ́nà tí mo máa ń ṣe pé màá drop recipe pé àwọn nǹkan yóò ẹsẹ̀ báyìí ẹ máa lò ó and I don't release my number ẹni àwọn tó mọ̀ ní mọ̀ mi gbogbo ẹgbẹ́ nọ́mbà mi lọ́wọ́ wọ́n ṣe wàhálà wa ni wọ́n wá ní I don't release my number èmi ò kí n fi nọ́mbà mi lẹ̀ lórí page mi ẹ lọ gbogbo topic mi ẹ lọ lórí page mi ò kí n fi nọ́mbà mi lẹ̀ lọ́sọ̀ tí when critical condition occur until when it is necessary to release my number tí n bá rí pé ó necessary láti release number mi fún àwọn èèyàn láti lè contact mi ìsílẹ̀ láì ní dààmú ìgbà yẹn ni mo tó máa fi nọ́mbà sílẹ̀ mo fi nọ́mbà mi lẹ̀ nígbà tí dọ́kítà ó ní kí ní ìzù bẹ́ẹ̀ mo fi nọ́mbà mi lẹ̀ káwọn èèyàn pè mí pé mo fẹ́ lọ gbé recipe wá fún dọ́kítà so true number mo fi sílẹ̀ yẹn làwọn èèyàn fi reach out sí mi láwọn èèyàn mọ nọ́mbà mi èdè òṣìṣẹ́ tí máa wà lójú ọmọ tí máa polówó àgbo lórí ìsàlẹ̀ àjọ àtọ́ tí ó wà pa ìdọ̀ ni ẹ̀dá kò lọ́kọ́ bá bẹ́ẹ̀ ni ọ́fíìsì wa bẹ́ẹ̀ ni báyìí pé nọ́mbà mi mi ì sẹ́rí ṣùgbọ́n ní ìgbàsẹ̀lẹ̀ yìí it is a great lesson for every one of us so the lesson ìwé jẹ́ fún oníkálukú wa mo dẹ̀ gbé kí ni tí mo lè ṣe ṣé gbogbo ẹ̀ ló máa do cancer ni ṣé gbogbo ẹ̀ ló máa àgbẹ̀ hepatitis ni ṣé gbogbo ẹ̀ ló máa do diabetes ni jẹ́ kí n fi nọ́mbà mi sílẹ̀ to be case torí pé ẹni tó kàn ló mọ̀ ẹni tí ò tí kàn bóòlù òṣèlú kan mo dẹ̀ fi nọ́mbà mi sílẹ̀ so ṣé wọ́n sọ pé mo lè mọ́ ṣé torí pé mo fi nọ́mbà mi sílẹ̀ ẹni ọba ní nọ́mbà mi wà láì lọ́kì ẹni ọba ní nọ́mbà mi lọ́kì tó ọba mi mẹ́tírìsì lẹ́nu fún mi kó tó di pé ilé ìṣẹ̀lẹ̀ o mi ò nílò ìrí láti tó ti dáyé more than 10,000 messages mo delete ẹni more than 1,000 àwọn tí wọ́n lè testify sí tí wọ́n lè jẹ́ sí tí wọ́n máa ń rí wọ́n mọ̀ táwọn èèyàn bá bínú tí wọ́n bínú pé àbá message yẹn reply message abẹ nínú àwọn tí ó so màá wá sí WhatsApp mi màá wá message wọn ìwọ náà message lẹ́yìn ìgbà tí mo delete message 10,000 messages ẹ̀wò mo delete 10,000 messages last week ni o last week last month ẹ̀wò messages another messages almost 3,000 messages almost WhatsApp méjì ni mo lò ìkànnì WhatsApp méjì yẹn òrèlè tí a ti di almost 3,000 messages tí ma ka messages ma ka títí mi lè wo 50 tí lè wo fisu because àwọn tẹ́lẹ̀ reply àwọn náà ma reply padà ṣé mo wọ́n lè àtẹ́sí yàn 50 mi ò lè àtẹ́sí yàn 50 tí lè wo fisu kí wọ́n làwọn bàkà I voluntarily make move
I must tell you that owó ní wá ní kiri mo dúpẹ́ fọlọ́run lórí gbígbàdúrà àwọn òbí tán bí mi lórí mi torí kì í ṣe sí ọwọ́ mi gbígbàdúrà àwọn òbí mi lórí mi ni torí pé n tí bàbá àti yéèyàn bá ṣe ẹ̀sán máa kéré lọ́mọ gbogbo ọmọ tí ń dààmú lẹ́nìí kọ́ lórí iṣẹ́ òun jésù àwọn òbí ẹlòmíì jésù lórí fi ń ta ọmọ nìyí gbogbo ọmọ tí ń dààmú kí lẹ́nìí tí wọ́n wọ́n kí ní tí wọ́n wọ́n kí lówó ń sá fún òun kọ́ ló jésù wọ́n máa ń dúpẹ́ wọ́n máa ń dá ọpẹ́ ìpadà sọ́dọ̀ àwọn tó bí mi pé ẹni eré mo dúpẹ́ pé mo rí ẹni eré bí mi ẹni eré ni bàbá tó bí mi ẹni eré ni ìyá tó bí mi tó ní wọn kí n bá ti yẹ kọ́ lọ́ máa ń kó ẹ̀sà rẹ̀ fún wa táàdààmú táàwá wó kí tó fi wá wá kiri so kí láàrin dúpẹ́ fún èmi ò fi ọlẹ́jọ́ òdòdó mi tí wọ́n fọwọ́ followers mi tí wọ́n wá owó mi tí wọ́n wá customers àwọn tí àwọn ìfáàlà lọ jẹ àwọn tí ń ra house wa wọ́n ń fa àwọn tí ọ̀dọ̀ àwọn èèyàn àti pé wọ́n wà mọ́ àwọn èèyàn rí fa àwọn náà àwọn tí wọ́n lọ sẹ́ wa sí àwọn tí wọ́n ti tọrọ àti tara wa ní ìgbàlà àwọn tí wọ́n ti tara wa ní ìwòsàn sáwọn ẹni máa sọ pé káwọn ìfà wa mọ́ ni àdúgbò òṣèlú ẹsẹ̀ orí ọlọ́run ṣe dádúró orí ọlọ́run kò ṣe dádúró èèyàn kò lè block orí ọlọ́run kúlẹ̀ láwọn máa máa mọ́lìkì tó tí ìlú mọ́lìkà máa ń tàṣà wà tẹ́sí ìlú mọ́lìkà máa ń tàṣà wà tó ìsìnkú mọ́tàṣà wọ́n sì ń mọ́tàṣà bí àyíká ìnáka alábùsẹ̀ ìkọlù ní àyíká ìkẹyẹ bí àyíká ìkẹyẹ ìnáka alábùsẹ̀ ìkọlù gbogbo tí gbére ọwọ́ ọlọ́run wà náà. iye kátíyẹ̀ntì sọ́ra rẹ má jẹ́ kí n bínú tí bá bínú sí yàn kí n máa parẹ́ ni o má jẹ́ bínú mọ̀mọ́ tí ń gbé mi mi ò kí ń bá yàn já ní ìdẹ́ ẹ̀dá sí yàn jẹjẹ ni mo máa kótó fásíà lórí òdodo mi ò kí ń tí ń bá jẹ̀bi èèyàn mo máa apologize máa bẹ̀rẹ̀ tí máa pé mo jẹ̀bi ẹ tí wọ́n bá validation kàn mí tí mo rí pé mo jẹ̀bi ẹ máa bẹ̀rẹ̀ kọ́ mọ́ bínú ni torí ẹ̀rọ jẹ́ kí n máa sọ fún àwọn ògbógbó families tó bá jẹ́ pé explanation tí mo ṣe fún àwọn fásitì lánàá tá a bá rí àwọn ọ̀rọ̀ tó kí wọ́n nínú níbẹ̀ kí wọ́n má bínú kí wọ́n fi ní yá ọlọ́run kan fi ní yá màmá ọlọ́run bá wà fún bàbá ní àlàáfíà tó péye pẹ̀lú ọlọ́run ní sinmi lẹ́yìn kúkúrú wọn àní kájú kó ọlọ́run sì bàbá gbé ti gbogbo family náà àwọn ògbógbó family tó bá rí inú tí mo sọ nínú àwọn explanation lánàá àwọn messages nìkan wọlé messages wọlé ọlọ́run yìí kọ́ ti wọlé lẹ́nu messages bí kọ́ ti wọlé messages wọlé àtàlẹ́ àwọn ti pa fóònù wọ́n ẹsẹ̀ ọ̀rẹ́ ní ìsìn nípa àwọn fẹ́sẹ̀ message sí alájà àti pé èyí tí wọ́n sọ yẹn o pé kí n delete o ti delete so fídíò tí mo ṣe lánàá tí wọ́n sọ ọdún ní pé mo ti di wà deleted already so àwọn explanation tí mo fi kó àwọn èèyàn ní ìkànnì sára mí ni tó ti wọ millions pọ̀ lórí fóònù káàdà dẹ́n tó ń lò tó ń ṣiṣẹ́ fún wọn èmi ò kí ń ṣe lẹ́tí kí wọ́n sọ pé ẹ jẹ́ kí n bá ń ṣe máa ṣàlàyé ẹ̀ fún àwọn èèyàn lórí page mi pé ẹ lọ sí fún wa yín máa wà fọ́dọ̀ rẹ má bẹ̀rẹ̀ sí ìwọ náà lọ sí fún ara rẹ bí mo ṣe máa sọ fún àwọn èèyàn lórí page mi yẹn